tó gbé wa wá tàbí débè. ohun tó gbé wa wá tèwe tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala. kan ń parọ́ Parọ́ fara ayé. Yes, fara ayé. àwọn kan ń purọ́ Parọ́ fara ayé. Àwọn kan ń ṣèké falẹ̀ ìmọ̀. Rísálà kéde àfẹ́sọ̀dọ̀dọ̀. ohun tó gbé wa wá Tàbí débè. ohun tó gbé wa wá. mo ní ọpẹ́ ní fún Ọlọ́run Alhamdulillah. lábẹ́ bẹ́ẹ̀ mo kí bàbá tí wọn mú ìlú ìdímọ̀ lápapọ̀ Ọlọ́run kò járe wọn pẹ́ mo kí àmọ́ mú wa ní àdúgbò yìí àtúgbò àfọ́ àtàjọ àmì láti jẹta ẹ̀kọ́ àdúgbò tí wọ́n máa kí yín jù bẹ́ẹ̀ lọ mo kí gbogbo mọ́mú tó wà ní kalẹ̀ mo kí gbogbo àfọ́ tó wà ní kalẹ̀ mo lè kẹ́yìn ìyá wa mo kí bàbá bákan náà mo kí wa bí asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. mo ní ọpẹ́ ní fún Ọlọ́run Alhamdulillah. yẹ́bí ìṣáájú mẹ́jọ ẹnfẹ́lò tá a fi gbà ti dá sí tọ́ lọ́hùn mo lè kí bàbá wa kábíyèsí ti ìlú Ìdìmú Ọlọ́run kó járe wọn pẹ́ Yorùbá ní kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ́ di okínní kó má wo ní ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ọláyìn náà dé náà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. mo ní ẹni ìgbà ìgbà ìdájọ́ tọ́lọ́hún wọ́n máa fún wa ń sìn tó bá lọ́dọ̀ ẹ pè wọ́n máa ń jẹ́ kó yánjẹ́ mẹ́jọ kò sí olówó kan ní kọ̀rọ̀ tó ní ẹ máa lọ mọ àlẹ́ yín láti ogún ọdún sẹ́yìn Kò sí. àfọlọ́ nìkan lọ́wọ́ ṣe yé ayé kí báwọn náà ṣe ń rí ṣe tó láàjì lọ báyìí àdè kì í bílẹ̀ ní bọ́dì bọ̀bọ́ lọ́n ṣe ń ṣe òun nìkan ló yé sọ wọn fún alẹ́ nílò pìyẹn ń sìn nítorí wọn bá bọ̀ náà fi sínú ẹ̀ máa mú lọ lé o kò tẹ̀ ṣe lẹ́kùn níwèé máa mú lọ dédé wọn náà fi sínú ẹ̀ ọlọ́run kó bá fi ọ̀fọ̀ rọ́pò fẹ́ ní kọ̀ọ̀kan wa. náà ní ìjẹjọ ní ìjẹta ajẹkọyà pé ìsìláàmù nìkan ṣọlẹ̀ sí gbàná bí Ọlọ́run nígbà tó di lánàá mo bá àwọn kérúbà ìsìláàmù sọ̀rọ̀ pé gbogbo kérúbà ìsìláàmù tí ó bá kírun iná ló máa wọ̀. Masha Allah. torí pé orin tó máa sábà kọ ọmọ ojú ẹ̀ lánàá pé kéwù wọlé àlùkùránì sọ̀kalẹ̀ wọ́n ní pé kúkúrá sọ̀rọ̀ àti ní ṣọ́ọ̀ṣì tọ́lọ́ jẹ́ kírun kú mo lè sọ sọ́run kùránì ẹ̀ fún ọ lánàá mo alẹ́ tó bá ní ìbéèrè àyè wà ní alẹ́ yìí gbogbo ìbéèrè tó bá ń wọ̀ wá béèrè Ayé wa. mo rò pé yé wa Bóyé. wọ́n fọkọ lánà kẹ. No. Muslim làwọn lè ti wà níbi. ọkẹ máa dá yín lóhùn àti ìyá tó mo ní wá sí 2 hours. Abdulrahman gbogbo oníbèrè tó bá jẹ́ Christian kí ẹ jáde wá màá torí ẹ̀kọ́ wá sí alẹ́ yìí jẹ bọ̀ tí wàá sí Christian ní kalẹ̀ for now torí mo expect pastor yẹn kájọ aṣọ lálẹ́ yìí bí kí ó ṣe wọlé yẹn torí wọ́n ṣe pósítà kan ó wà bẹ́ẹ̀ ń sìn ó wọ sùtánà aṣọ wọn ẹ̀ wọ́n á kó tẹ́sí bí sọ̀rùn ó tún wá mú dání báyìí. ó tún wá mú dání báyìí ó tún wá fi oníjàbù kọ sẹ́gbẹ̀ẹ́ ìyẹn borí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ ṣé gbogbo jà wá gan Bẹ́ẹ̀. ṣọ́ọ̀ṣì ni o wẹ́ àwọn ìjà àwọn ìjà o Àlàyé wàá fi àlàyé yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni
àbí kí ni abala yẹn yanjú ẹ̀. ẹni ẹ̀rù bá wà ń bà ní òní bọ́ta. ẹja lọ ní ẹ̀mí ẹ bá lè kọ́ mo sọ̀rọ̀ kan nípa àárín mi àti Malade pọ̀ jù so ọ̀rọ̀ sì lọ lórí ẹ̀ o àwọn àrùn ti iṣẹ́ lórí ẹ̀ gan torí mo receive call tilẹ̀ bí iṣu lálẹ́ yìí láti gbà mo ti upload fídíò yẹn bọ́sẹ̀ sì lọ lórí ẹ̀ pẹ̀lú ògo ló máa níyànjú mo kọ̀ àárọ̀ yìí gbogbo ẹ̀yin Risalatul Haqi mẹ́mbà tó lólùfẹ́ torí Ọlọ́run mo fọlọ́n bẹ̀ yín mo fi àníyàn tá a fi ń ṣe wáàsí lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ bẹ̀ yín ẹ̀gbọ́n tí mo wí mo fi àníyàn ìmọ̀ àṣọ kí nìkan fún wa bílẹ̀ bá fún mọ́ ẹ fi àníyàn ẹ̀bẹ̀ lọ́hùn tí kò lọ wọ láàníyàn mi lèmi ṣe máa ń lo àdàbí gan lèmi ṣe máa ń lo àdàbí kí àdàbí ṣe máa láníyàn míì ju pé kí ìsìlámù gòkè lọ ló yá lọ́tà máa jẹ́rí mi so mo wá rọ̀ yín torí Ọlọ́run orípẹ́ ti ṣáà ìdí ẹ̀ o wọ̀ kò tí ì tó o anybody látẹ̀ní lọ ni mo sọ anybody tó fẹ́ kú lórí Facebook ẹ fi wọ́n lẹ̀ ẹ má comment ẹ kò lè ṣe é hu ẹ má bu padà o torí tó lọ́n ẹ dẹ̀ má correct rárá tí bá fi ìfò ẹ kí n dá lóhùn má lọ inbox ẹ ẹ gbọ́ mi yé mo fọlọ́ bẹ̀yìn ẹ má bu anybody mo ìbàdàn pé ìtọ́ra àforíjì lọ àbá alálàyé tí wọ́n pè mí lálẹ́ yìí lálẹ́ àná ọlọ́run mẹ́sàn-án ló pe àwọn pé mo bú àwọn mo ní mi bú yín o mo tó bá jọ bí èbú ẹ má bínú sà mo rọ gbogbo yín náà torí Ọlọ́run ó máa yanjú àyàn ti dìde sí dáadáa ń sìn àtijọ́ mọ́ lọ́rọ̀ mo rò pé yé wa sọlọ́ bàbá àpọ́n ni wa jẹ́ o. now ọ̀rọ̀ mọ́tò mi tí à ń dáwọ́ ẹ̀ wá wọlé lọ́sẹ̀ tó kọjá yìí àwọn mẹ́mbà wa tọ́jú olùfẹ́ wa tó wà ní UK wọ́n sẹ́ndì 122,000 naira oye tó wà lẹ̀ tẹ́lẹ̀ was 29,480 ẹ gbọ́ mi yé so ẹ wá sí mọ́ 122,000 ẹ bá ń ṣí o ó di èlò wá fi wá làbí ẹrú ọlọ́ọ̀kan náà sẹ́ni 15,000 naira ó jẹ́ èlò ó jẹ́ 165 àbí mi gbọ́ 103 okay ẹrú ọlọ́ọ̀kan náà sẹ́ni 5,000 naira ó di èlò ó jẹ́ àti 10,000 naira ó jẹ́ èlò 170 181 ẹ̀rọ náà kan náà sẹ́ndì 2,000 naira ó jẹ́ 180 ok o ìtùbọ̀ yín náà nìyẹn ẹ̀rọ náà kan sẹ́ndì 35,000 naira bọ́yìn oṣòwò mọ́tò ìyàn oṣòwò mọ́tò bọ̀bọ́n ṣe ní kí n pín mo kọ́lẹ̀ ní ọ́fíìsì owó àwọn èèyàn ni but bọ́n ṣe ní kí n pín mi ìrántí for now bó bá jẹ́ mẹ́jọ màá rántí bọ́n ṣe ní kí n pín mo lè ti fún àwọn tó ní kí n pín fún náà bọ̀kẹ́ tó rán mi lè mọ̀ pé mi ò tí ì pín o
tó mi fẹ́ gbé síra wọn kó má lọ di gòbe sòye ló wà lẹ́sìn 183,000 inshallah so àìdẹ̀ lọ sórí 2.5 million sọlọ́ àṣírọ̀ now wàhálà fún alábẹ́òkúta presently abẹ́òkúta gangan àwọn alásàlátù kan wà ń bẹ̀ ngbà mí ìrántí orúkọ wọn wàhábíyà náà ń jẹ́ bùrọ̀ àdúgbò yẹn náà ẹlẹ́gà ìtẹ́lẹ́gà náà wà in fact ẹ̀rọ pé ṣọ́ọ̀ṣì ni wọ́n obìnrin ló máa ń gbàdúrà fún wọn. Gbogbo òṣèṣì ṣọ́ọ̀ṣì pátá léwu ẹ̀ láàrin ṣọ́ọ̀ṣì àtàwọn wọ́n lè ti máa wọn fà gan-an bọ́ olórí wọn lágídí gan-an torí lábúrò kan tó jẹ́ lọ́ọ̀yà àwọn ọjọ́ ń kiri àwọn láyà so iṣẹ́ kan wà mẹ́ta máa lọ mo ìfẹ́ lọ́wọ́ lọ́wọ́ ní Ìlọrin mo ìfẹ́ lórí now ọjọ́ òkú circulate lórí WhatsApp ń sìn English ni o bọ̀ máa play ẹ máa gbọ́ òní wá sí alẹ́ torí kò sẹ́ni tí ó gbọ́ tẹ́mi ò ní ro méjì nípa ìsìlámù ẹ̀yin náà gbọ́ màá tún sí Yorùbá gbẹ̀ẹ́ kọ́kọ́ gbọ́ náà English náà fi sọ ọ́ gbẹ̀ẹ́ má wọlé ní Yorùbá. Please help if you know the answers to this. The Chinese has been existing 2,070 years before Christ. The first history of Japan was told 10 years before Christ. The Koreans have been existing 2,333 years before Christ. The history of the Indians is dated to as far back as 3,300 years before Christ. Jesus, peace be upon him. Yes, I do. Ó ní àwọn China wọ́n ti wà ní ẹgbẹ̀rún méjì ọdún kan tó bí Jésù. Àwọn Japan wọ́n ti wà lọ ẹgbẹ̀rún mẹ́ta ọdún kan tó bí Jésù. Àwọn Korea náà ti wà kan tó bí Jésù. Was born on AD 1, meaning Anno Domini, which means the year of our Lord Jesus Christ, and died on AD 30 or 33. Ó wá dárúkọ pé Jésù wọ́n bí ní ó yà sọ sí tiẹ̀ ó ṣàkóso tó sọ mẹ́rin. Muhammad, peace be upon him, was born on 570 CE in the Common Era. Ó lá bí Muhammad náà ní 570 CE lẹ́yìn ikú Jésù. That is 570 years after Christ, and he died in 632 CE. Question 1. Ó fẹ́ béèrè béèrè márùn-ún lọ́wọ́ gbogbo èèyàn tó wà láyé àti Muslim àti Christian. Ó wá ń fẹ́ ìjà sáwọn béèrè yẹn tó àwọn tó sẹ̀yìn sí mọ́bẹ̀ tó mẹ́wàá. Wọ́n ní mo ti gbọ́. Wọ́n ní mi tí ìfèsì wọ́n ní ẹ̀kọ́ tí ìsáyè rí. How come the Quran and the Bible never mentioned anything about the Asians and the Indians, even though these nations were existing before the prophets of the Jews, the Christians? Ó ní kò sí ìwé Ọlọ́run
Kùránì ni o Bíbélì ni o tó sọ̀rọ̀ ọmọ tó ti gbé ayé kí Muhammad tó dé kí Jésù tó dé. Question 2. How come all the prophets mentioned in the Quran and in the Bible were all Jews and Arabs? Ó ní kí ló dé ìbéèrè kejì tẹ́ gbogbo ànábì Ọlọ́run tí Kùránì dárúkọ tí Bible dárúkọ ó ṣe jẹ́ pé Júù ni wọ́n àbí ọmọ Lárúbáwá. Without any reference to how God made himself known to the people of the Asia and India. Láì sí ọ̀rọ̀ nípa bọ́rọ̀ ṣe farahàn àwọn Asian àwọn India tó ti wà ká tó bí gbé àti Muhammadu pé báwo náà ṣe fún yẹn lò nígbà yẹn. Question 3. Let us agree that Africans and some whites are truly generations of Adams and Eve. Wọ́n ní ká gbàgbọ́ wípé àwa Áfíríkà àrọ́mọdọ́mọ Ádámù àti Éfà ni wá. Because of our looks. But why did the Quran and the Bible not say where the Chinese, the Indians, the Koreans and the Japanese come from? Ó ní kí ló dé tí Kùránì àti Bible sọ níbi tí àwọn Korea àwọn Chinese kí ló dé tí Bible sọ nípa àti Kùránì níbo náà ti wá. Question 4. If there are people in Asia and India who believe in God and are neither Christians nor Muslims, ó ní ṣe báwọn wà ní India Korea kan tó bí Jésù kan tó Muhammadu tó lè gbàgbọ́ ní Ọlọ́run. don't you think that they also have their own prophet sent to them by your same God, since it is believed that same God created the whole world? Ó ní ṣé ẹ̀yin ò gbàgbọ́ wípé àwọn tá à ń wí àwọn náà ní ànábì Ọlọ́run tiwọn tí ò kì í ṣe Júù tí ò dẹ̀ ṣe Lárúbáwá. Since it is believed that same God created the whole world, everything within, above and beneath. Ó ní torí pé a gbàgbọ́ wípé gbogbo tó wà láyé Ọlọ́run ló dá gbogbo ayé ló gbarú ẹ̀gbọ́ Ọlọ́run ló dá everybody. Question 5. Since no one ever saw Adam and Eve and no book mentioned their tribe, Ó ní ìbéèrè karùn-ún ni pé Ádámù àti Éfà Kùránì ò sọ ìran tí wọ́n ti wá Báíbù ló ìsọ̀rọ̀ wọn. of which there could be no tribe, since Adam and Eve were the first human creatures. How come each religion is claiming them to be either Arabs or Jews? Now ó wá ní nígbà tó jẹ́ pé àmọ́ ìran tí Ádámù àti Éfà kí ló dé táwọn Christian àtàwọn Muslim tá à ń rìfà tá à ń sọ pé Ádámù bàbá wa ni Éfà ìyá wa ni. Question 6. Why is it that the religions that claim to be the most holy religions in the world Kí ló tó jẹ́ pé Christianity àti Ìsìlámù láyé sọ pé ẹ̀sìn tó pọ̀ jù láyé nìyẹn. are the most divided religions and causing unrest and hatred in the world? Àwọn ẹ̀sìn méjèèjì yìí táyé gbàgbọ́ yìí àwọn náà ń da ayé rú náà ń dá ọ̀tá sílẹ̀ láàrin ọmọnìyàn. God created order. Ó wá ní ìwádìí tèmi rè o àti ìjiyàn mi ti fẹ́ sọ̀rọ̀ lórí gangan rẹ̀. God created other types of human beings apart from Adam and Eve, who were not also born by any woman. And these people Olórí tó ń wò ní pé ó ṣe é kọ́nà ti dá àwọn kan tí ẹ kéèyàn kó ló bí wọn kó wọn ṣe wọn tó máa Ádámù àti Éfà. must have been the ones that gave birth to the generations of the Asians and the Indians. Ó láwọn tó ń sọ yìí tí èso ọmọ Ádámù tí èso ọmọ Éfà àwọn yẹn lòun rò wípé Ọlọ́run àwọn ẹlọ́lọ́run ti dá kó tó dá Ádámù àti Éfà. And the Indians. My understanding, the Christians are Christians because they have faith in a certain prophet and book. Ó ní ìgbàgbọ́ wa rèé o àwọn Kírísítẹ̀nì ìgbàgbọ́ ọdún lórí pé ìwé kan
kan wà òjíṣẹ́ kan dẹ̀ wà táwọn ń tẹ̀lé. The Muslims are Muslims because they believe in a particular prophet and book. Mùsùlùmí jẹ́ Mùsùlùmí tó la gbàgbọ́ ní òjíṣẹ́ ńlá Muhammadu àti Kùránì tó lọ́ọ́ ní ọyẹ sí yé. A Jew is a Jew because he or she also believes in his or her own religion. Ẹni tó jẹ́ Yẹ̀húdí àwọn Júù wọ́n jẹ́ Júù torí pé wọ́n ní òjíṣẹ́ tí wọ́n ń tẹ̀lé àti ìwé tí wọ́n ń tẹ̀lé. His or her own religion. For the fact that every prophet mentioned in the Quran and in the Bible are either Jews or Arabs. Wọ́n ní òótọ́ ọ̀rọ̀ ní pé gbogbo àwọn ànábì Ọlọ́run tí Bíbélì dárúkọ tí Kùránì dárúkọ ìsílà kan jẹ́ Júù àbí kan jẹ́ Arab. Without any reference to the other nations in the world. Wọ́n wá sọ̀rọ̀ nípa àwọn ìlú míì tó wà láyé tó ń ṣe Lárúbáwá tó ń ṣe Júù. Without any reference to the other nations in the world, it means none of these books covers everybody. Ó túmọ̀ sí pé àti Kùránì àti Bíbélì wọn ò mọ̀ ń pa ìtàn ayé rárá, wọn ò mọ̀ ń pa gbogbo báyé ṣe rí. Make no mistake, there is no evidence to support that God intends a single religion for the whole world. Wọ́n ní ẹ má jà ṣàṣìṣe o, ẹ má jà ṣàṣìṣe o, Ọlọ́run ò dá ẹ̀sìn ẹyọ kan kí ẹ̀sìn kan tèmi lélẹ́yìí, Ọlọ́run ò dá. Or that God intends to grant paradise to only the Christians or only the Muslims or only the Jews. Àbí Ọlọ́run ti ṣàdéhùn báwọn tó máa Fúlàní jẹ́ náà Jew ló máa jẹ́ Christian ló máa jẹ́ àbí Muslim ló máa jẹ́ Ọlọ́run ṣàdéhùn rú ẹ̀ o. But it is reasonable to say every man and every woman shall be judged based on his or her own religion. Ó ní ó wá bá làákàyè mu ó ṣe é rò wípé gbogbo ẹni tó wà láyé lọ́lọ́run máa dá lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹ̀ àti ẹ̀sìn tó ń ṣe. Ẹ jẹ́ túbọ̀ yẹn díẹ̀ kó lè yé wa. Nítorí ìgbàgbọ́ tiẹ̀ lọ ni pé ẹni tó bá ń bọ̀ Ògún tó ń bọ̀ yẹn lọ́lọ́run máa fi dá a lẹ́jọ́ kó ṣáà nígbàgbọ́ sí dáadáa. Ẹni tó bá bọ̀ Ṣọ̀ṣọ́gbó kó tẹra mọ́ kó bọ́ pẹ̀lú ẹ̀mí kan. Tó bá di jọ́ ọ̀dájọ́ Ọlọ́run á dá a lẹ́jọ́ bíi pé Ògún tó ń bọ̀ o ṣàbòsí pẹ̀lú ẹ̀ wàá jìyà. Ọya tó ń bọ̀ o bọ́ dáadáa wàá jìyà. Ní tó ń sọ nìyẹn. Ẹ já gbọ́ síwájú sí i. My belief, the world will become one peaceful place if we can just leave everyone to practice what they believe in. After all, one thing is sure, we will all die and the judgment will not be done by any of us. Now, ó ní ayé máa lálàáfíà tá a bá foníkálukú lẹ̀ kó máa sin tó wù kó lóògùn máa bọ̀gún ẹ̀ má sọ pé kó má bọ̀gún ọ̀ o kó lọ́ọ́yà máa ṣọ́yà ẹ̀ má ní kó má ṣọ́yà mọ́ o kí Kírísítẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ jẹ́jẹ́ kí wọ́n sì máa kírun ẹ̀ kó ń ga kú bọ kó ń ga kú sí tó bá làákà yí ẹ̀ mú tó dẹ̀ nígbàgbọ́ sí. Your response, what do you say? Do you still think only your religion will lead every mankind to heaven, even though your books never mentioned about many other nations in the world? Ó ní ṣe ṣe ń sọ ni pé ọkùnrin sì tún balẹ̀ pé tó bá jẹ́ Christian nìkan ló máa rọrùn wọ̀ tó bá jẹ́ Muslim nìkan ló máa rọrùn wọ̀ nígbà tó jẹ́ pé ìwé tó gbé dání gan kò sọ̀rọ̀ gba àwọn tó ti wá kí Jésù tó dé rárá tó ti wá kábrámù tó dé ìwé òsọ̀rọ̀ pa ẹ̀ náà báwo kan ṣe wá balẹ̀ pé ètò ìṣègùn ló jẹ́ òótọ́. Or would you join us to embrace peace among mankind and make our world a better place? Àbí ṣé ẹ máa darapọ̀ mọ́ wa ká sọ ilé ayé di ní tó máa ṣe pé nírọ̀rùn kó má sí ìjà ẹ̀sìn mọ́. A clear message. Our religions have divided us. Òótọ́ ọ̀rọ̀ ni pé
àwọn ẹ̀sìn yìí wọ́n ti pín wa sí yẹ́lẹyẹ̀lẹ. So much that it has claimed millions of our lives. débi pé ó ti gba ẹ̀mí èèyàn lọ rẹpẹtẹ. Turned millions of us homeless. Created the biggest enmity among us. àwọn èèyàn orílẹ̀ gbé ó ti dé ọ̀tálẹ̀ tó pọ̀ láàrin wa. It is time to stop giving in to religion's fight. ó wá tó àsìkò láti jáwọ́ lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. It is time to stop following misleading religious leaders. It is time to look at that brother or sister beside you and see nothing but the human being like yourself. ká máa wò pé ìta aṣáájú wa sọ la gbọ́dọ̀ tẹ̀lé, a gbọ́dọ̀ máa wò pé tó dúró yìí èèyàn bíi tèmi ni, ẹ tó wà lọ́hùn yẹn èèyàn bíi tèmi ni, káyé para wa. Regardless of his or her religion. ká jẹ́ kó ra wíṣẹ̀ tó bá wù ú. If anyone tells you to wear bombs and kill your Christian neighbors, tell him to wear it and bomb first, since he claims to be going to heaven. If anyone tells you to hate your Muslim friends, tell him you are not the one to judge them. Now, tẹ́lẹ̀ bá sọ fún ẹ pé má bàa Christian ṣe o, má bàa Muslim ṣe wáyé Christian ni o, sọ pé kó lọ kó bá ara lé ẹ̀ náà, kó dẹ̀ jẹ́ kó yẹ pé ìwọ kọ́ ló máa dájọ́ mi tí ì bá kú. If anyone promises you heaven for killing another, ask him in what city is heaven, as you would like to see it first before you kiss her. Tẹ́lẹ̀ bá sọ fún ẹ pé tó bá pààyàn àlùjànnà nílé ẹ, tó bá pààyàn agbẹ́rẹ́ ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ Jésù onírọ́ ló pa ọ́, bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé báwo ni àlùjànnà yẹn gan ṣe rí gan, níbo ni bẹ́ẹ̀ wà. Like to see it first before you kiss her. mo fẹ́ rí ọ̀run tí mo fẹ́ wọ̀ náà kí n tó pààyàn. Because truly, if a terrorist believes he has a space in heaven, he would be the first to die without having to worry about those going to hell. náà ó tó wá jẹ́ pé àwọn tó máa ń pààyàn yẹn Boko Haram ni o, ISIS ni o, Al-Shabaab ni o, Al-Qaeda ni o, tó bá mọ̀ pé bí tán bá pààyàn tán àwọn máa rọrùn wọ̀ èwo làwọn ṣe pààyàn kúkú para ẹ̀ kó lè máa lọ sọ́run straight. Open your eyes. Please stop joining those claiming to be fighting holy war. Your government ẹ má darapọ̀ máwọn tó ń jàjà ẹ̀sìn. Your government never stopped you from practicing your belief. ìjọba kò dá yín lọ́wọ́ kọ́ láti má ṣe ìjẹba nígbàgbọ́ sí o. Yet you claim to be fighting holy war. lẹ́yìn eléyìí ẹ tún sọ pé ẹ ń jàjà ẹ̀sìn. That is not holy, but self-interest for personal gain. yóò kì í ṣe ìjà ẹ̀sìn o, ìjà ìlara ni o, àti tó fẹ́ jẹ́ ń bẹ̀. For personal gains. Let Christians go to their church peacefully. Let Muslims go to their mosque peacefully. ẹ jẹ́ kí Christian kó lọ ṣọ́ọ̀ṣì ní wọ́ọ́rọ́wọ́, kí Muslim kó lọ ṣọ́ọ̀ṣì ní wọ́ọ́rọ́wọ́. Let everyone worship what they believe in. jẹ́ kó ní kálukú sí i tó bá nígbàgbọ́ sí, Ọya ni o, Ṣàngó ni o, Jésù ni o, fi wọ́n lẹ̀ jọ́sìn tó bá wọ̀n. Let everyone respect the space of another. ẹ jẹ́ kí á bọ̀wọ̀ ara wa àtẹ̀sìn ara wa. If a Muslim travels to a Christian community or other religious communities, he or she does not have to go to church with them. tí Muslim bá lọ sí Jerusalemu àbí Róòmù nínú Christian kò ń ṣe lọ́lọ́ kó jẹ́ Christian kú ń bẹ̀. But he or she must show love as human beings. And likewise, if a Christian goes to the Muslim or the Jew or other religion communities, let he or she show them love as human. ẹ jẹ́ máa fẹ́ hàn síra wa àti Muslim àti Christian àti Jew àtàláwọ̀. Let us leave judgment for God. For ẹ jẹ́ á fi ìdájọ́ lẹ̀ fọ́lọ́run. He alone will judge each and every one of us. torí pé òun nìkan ló máa ṣèdájọ́ gbogbo wa. Please share for the sake of peace in the world. Too many of us have died already. Too many are homeless. Too many are in abject poverty. And too many. òtítọ́ ní ká ṣe ẹ bá gbọ́ lọ́wọ́ tóbi. kò ṣe Muslim o, kódà kò ṣe Christian, kódà kò ṣe Jew.
grey message ló máa jẹ́ àwọn tó wà níjú yẹn ẹni tó dá wọn lẹ̀ àbùsí náà jẹ́ ọ̀dọ́ la máa níjọ́ mẹ́jọ eré àwọn làwọn gbé wá sí lọ àwọn máa ń sọ lórí rédíò tó máa ní in the light of truth àwọn máa ń sọ̀rọ̀ báyìí ṣe rí wọ́n máa ń fi ìsìláàmù wọ́n máa ń fi wé àwọn ẹgbẹ́ tó kún ayé kírísítẹ́nì ń pààyàn júù ń pààyàn kí ló kà á pẹ̀lú yìí yíyan kan wá torí pé àwọn ẹ̀ ń pààyàn gbogbo ẹ̀sìn tó wà láyé kò sí ìtú àbísù tó ìsìlámù gbogbo ẹnu sọ I'm stand to be challenged kò sí ẹ̀sìn náà tó kóyàn múra tó ìsìlámù kò lè sí ẹ̀sìn náà tó gba ìwọ̀sí múra tó ìsìlámù bọ̀ṣẹ́ wà sí ẹ̀ máa ṣe ní 1 and 2 ẹ jẹ́ mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé àwọn kan ti wà tí Kùránì ò sọ̀rọ̀ ń pa wọn ewọ́ kò sẹ́ni náà tó wà láyé tí Kùránì yọ ẹ lọ́sọ̀rọ̀ àwọn tó sọ báyìí kò kàn ń ṣèwé ìtàn ni ẹ̀gbọ́n ní ìwé ìtàn ni pé full of stories ẹ máa rí tàn bẹ́ẹ̀ o tó lọ sọ fún Muhammadu ọlọ́lá ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ kan tó ẹ̀kọ́ mẹ́rin gbogbo ẹ̀kọ́ nìtàn kódà ètò tó àrùn Kùránì tàbá ṣá Kùránì sí 100 ìtàn á kó ìdámẹ́wàá péré ìtàn ìdámẹ́wàá ló máa kó péjì ẹ̀sùn táwọn kan fún ẹ gbogbo tó kù ẹ ṣe tàn Bíbélì ìwé ìtàn lòun gbogbo ẹnu omi sọ kìí ṣàtakò bí mo ṣe mọ̀ sí ni o. ọlọ́run Muhammad ẹ bá wọn sọ́ọ́sù bá kọ́ra verse 38 nígbà tó lọ́ọ́ ń lé Ádámù ẹ̀jẹ̀ wọn láti bẹ̀rẹ̀ kílẹ̀ ló Kùránì ìwé Ọlọ́run tó perfect. Bismillahirrahmanirrahim. kò ṣe ní sọ̀tọ̀ àwọn yẹn Kùránì mà ní kẹ̀ mi ò sọ báyìí o ìyẹn ò rí iná dáadáa o àwọn tó kọ́ glasses náà lò wọ́n lògò tó tíìkì gan tó yẹ mọ́tò máa ń nù mí mi ò bẹ́ẹ̀ bú o pásítọ̀ kan lajú afọ́jú òun wá lògò ìgò etí kígbá ó ní mò ń lajú afọ́jú dáadáa ó ní ẹ̀sán ẹ̀ lè là ó ní kí ni kékeré ni mo ti là dáadáa sẹ́yìn wọ́n ní bọ̀ wọ́n ẹ̀ tẹ́ ìṣe lògò ọ̀ olóògì tèmi wò báyìí báyìí ẹ̀gbọ́n mi yé so ojú tó ti fọ́ ló ṣe é là tí bàyìbàyò ṣe ó dàbí kẹ́hìn sọ pé òun lè lajú glaucoma bọ̀ cataract òun ò lè ṣe ó lè ẹ̀gbọ́n lajú gan nìyẹn ó lè la glaucoma kò lè láti cataract ó mọ ojú là ní ẹjọ kúrò ló ń pa mo ní Kùránì verse 38 ni kò sọ̀rọ̀ tí ò dá sísẹ́ bá kọ́ra verse 38 ẹgbọ́n tó lọ wí. Bismillahirrahmanirrahim kulina ibidu mini ajami. nígbà tí Ádámù ṣubú tá a lé jáde lẹ́yìn tó jèso nígbà tó lọ wá lé Ádámù tó lé kó
lọ́gbà àdìjọ́ náà ọlọ́run ní gbogbo yín o ẹ̀ bọ́ọ̀lẹ̀. ẹ bọ́ọ̀lẹ̀ máa lórí ilẹ̀ ayé o ẹ máa lọ kíákíá ó dàbọ̀ bye bye ọlọ́run wá ní ṣùgbọ́n o. wà ìmọ̀ yàtí mi ìhùdá fọwọ́ tẹ̀lé yàhùdá fọlá òkúni àlẹ́ yìí. ọlọ́run bọ́ ń ṣe àdéhùn bí wàá dámọ̀ ṣe lọ ayé yìí ṣètò ti ṣáájú ẹ̀ débẹ̀ o ó ti múlẹ̀ dìé ìyí tí máa ń ṣe fún ẹni pé ìwọ àtàwọn ọmọdọ́mọ ẹ tó máa bí sáyé màá máa rán ìtọ́sọ́nà màá máa rán òjíṣẹ́ torí ṣètò ti ṣèlérí kí wọ́n lọ màá méṣù ọ̀pẹ gbogbo tó bá là kí ọ̀nà rí mi jẹ́ kó gbà tó bá wo iwájú èmi náà máa rí tó bá wẹ̀ wọ́n á rí mi ọ̀tún òsì mi náà máa rí tó bá ṣọ ẹnu ìyẹn kó sọfẹ́ fún ẹ wọ́n á ní Jésù ṣe o ọ̀ṣun fún mi èṣù jọ bí Ṣàngó yálé màá fọpọlọ wọn takáì ṣé kò wá ń ṣẹlẹ̀ ọlọ́wọ́ ní tí o gbọ́ ìlérí tí ṣètò ń ṣe kó ọba wa rí ẹ mú ní ti máa ṣe rè màá máa rán àwọn òjíṣẹ́ program Ọlọ́run nìyẹn o program Ọlọ́run nìyẹn o màá máa rán messengers tó máa máa gáìdì pé ọ̀nà èṣù rẹ̀ padà iṣẹ́ tó máa ṣe fún yín nìkan o ẹni bá tẹ̀lé wọn àwọn ò ní bẹ̀rù wọn sì ní ìbànújẹ́ láéláé ẹ bá gbọ́dọ̀ tóbi ó jẹ́ àdéhùn àkọ́kọ́ tọ́lọ́ ṣe fún Ádámà kò tí ì síran kankan gbà yẹn ju Ádámà àti Éfà lọ kò sẹ́lòmíì láyé jà méjèèjì yẹn lọ tó fi jẹ́ pé generation èèyàn ọ̀dọ́ ló ti bẹ̀rẹ̀ èèyàn gbogbo ẹ̀ tó wà láyé Ádámọ̀ ló bí wọn àwọn ọmọdé wọn Ádámọ̀ ní wa àti Asia àti India àti gbàtàwo Ádámọ̀ ló bí gbogbo wọn ṣe rí ìṣòro tí ẹ tó sọ̀rọ̀ yìí ní ni pé kò ka Kùránì rárá Báíbù ló mọ̀ díẹ̀ àtiwé wọn tó ń jẹ́ in the light of truth ìwé wọn nìyẹn ẹ̀yin ẹ̀gbìn báyìí ìtọ́ mọ̀ ní ọmọ Kùránì rárá tó ń bá ọmọ Kùránì ni lẹ́yìn tó lọ fi Ádámọ̀ jáde ṣẹ́mọ̀ kí mọ̀mọ́lù tó dé ayé ti dàrú kèfèrí ti gba ayé kan ọlọ́wọ́ á ní ṣẹ́mọ̀ ó wá ń yà lọ́bì lẹ́nu pé ṣé bó sọ pé o promise Ádámọ̀ nígbà tó máa lé jáde ìgbà tó ń bá mi sọ̀rọ̀ yẹn pé oníwà máa rán ìtọ́sọ́nà kí ló wá dé tí ṣùgbọ́n ìjọba tó báyìí láyé kí n tó dé ọlọ́ni àdéhùn tí mo ṣe mi ò ṣe o inú Quran 16 Suratul Nahl verse 37 ọlọ́run 36 ọlọ́ni ní ìsájẹ́ omi o ní tí mo sọ mo ṣe o ní tí mo sọ mo ṣe àti India àti Asia àti China kò sí kan nù wọn tí wọ́n gbàgbé kí lọ́lọ́run wí. wàlá kọ́dí bàásínà fi kulli ummatin rusula an ibudullah wajtanibu taguta. ọlọ́run Muhammadu sallallahu alaihi wasallam. kò sí ìran kan tó wà láyé tí mi ìran òjíṣẹ́ sí o kò sí ìran náà bí ìran kan wà láyé tó jẹ́ ìran èèyàn òjíṣẹ́ ò sí fún wọn irọ́ o gbogbo wọn pátá ni mo rójíṣẹ́ kọ̀ọ̀kan sí. mo sọ ń jọ ní last week mo nílẹ̀ Yorùbá ọlọ́run náà sáwà náà ó rán sí Ìgbò ó rán sí Haúsá àwọn náà lójíṣẹ́ tiwọn máa ń sọ fún yín kò sí ohun tó ń pè ní àmbọ̀rìṣà ṣe ráwọn Ṣàngó Ọya Ògún dórí Ọ̀rúnmìlà àwọn òjíṣẹ́ ilẹ̀ Yorùbá nìyẹn
tọ́lọ́ ránṣẹ́ nígbà tó wà láyé wọn èèbọ̀ wọn kẹ̀ ìtọ́kè ló ṣà Yorùbá ni ẹ parí ẹ̀ ẹni tó rí ṣàdá ẹni tó rí ṣàdá the anointed one ẹ̀gbọ́n mi yé alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. òrìṣà ni Jésù òòṣà ni ẹni tó rí ṣàdá ni ẹ̀gbọ́n mi yé tí ìbá ṣe fáyé ti lajú díẹ̀ Gbénga Adébóyè òrìṣà ni torí ló gbà tó wà láyé kò sírú ẹ̀ nílẹ̀ yóò bá o ó lè tó wọn kò sírú ẹ̀ náà tì náà kírú ẹ̀ tó wá ó dẹ̀ yan 100 years ẹ ti gbàgbé òun Michael Jackson òrìṣà nínú olórin òòṣà torí wà tó àlàyé kò sí olórin tó tà tó Kenneth Jackson tó bá jáde 50 million ló máa tẹ̀ 50 million copies ló máa jáde àtẹ̀kọ́ 50 million gbogbo ayé ló máa rà ẹ sọ lórí mi nítorí ìṣèlú ẹ á jẹ gbèsè ẹyà gbọràn ọmọ torí gbòógì ṣe sórí ṣàdá ẹ gbọ́ mi yé so ìtọ́ǹkè lórí ìṣàníyẹ tí ìbá ṣe fojú ti là ní irú Adébóyè yẹn a máa bọ́ ni a máa wọ olórí èdè tó sí sí àwọn ọlọ́kọ́ ọkọ̀ àti kọjọ́ a ní Adébóyè a mọ̀ pé òòṣà ńlá ni ẹ̀ṣọ́ òòṣà ńlá kọ́ bó bẹ́ẹ̀ sọ Haúsá aṣọ bó bẹ́ẹ̀ sọ Ìgbò aṣọ ó bẹ́ẹ̀ sọ Ẹ̀gbá aṣọ ó bẹ́ẹ̀ sọ Ìbàdàn aṣọ ó bẹ́ẹ̀ sọ Èkìtì aṣọ bó bẹ́ẹ̀ gà kéwú yóò sọ ó bẹ́ẹ̀ ṣàrúgbó yóò ṣe ó bẹ́ẹ̀ ṣọmọdé yóò ṣe ó bẹ́ẹ̀ ṣọmọ ọ̀tá yóò ṣe ó bẹ́ẹ̀ ṣọbìnrin yóò ṣe ó bẹ́ẹ̀ pásítọ̀ pàfàkì ni yóò ṣàfà pàfẹ́kì ṣé mi àti ẹni rú ẹ̀ ó bẹ́ẹ̀ kọ fújì ó ń kọ́ lọ ní wákà ó ń kọ́ lọ ní ó bẹ́ẹ̀ lu jùjù ó ń kọ́ lọ ní kò sóore tó lè ṣerú ẹ̀ ọgbọ́n àwọn tó kọ́ wọn lè ṣerú ẹ̀ so irú òun yẹn òòṣà ni gbòójú ti là àlè bọ́ ọ̀rẹ́ a máa bọ́ ní bó ṣe wà yẹn torí kí ṣe láyé ìgbà yẹn ojú dúdú kan tó má ti rẹ̀ tó special tó ń tọ̀ sójú ọ̀nà tó lọ́wọ́ a ní ilé ìtẹ̀jọ́ ó ti lajú lọ́wọ́ máa fáwọn èèyàn bọ́lá ṣe máa ń ṣe ni pé gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní tó dá mọ́ wọn àwọn ọmọ Ísírẹ́lì wọ́n láìkì idán tó bá lè gbé lọ́wọ́ nígbà ẹ̀gbọ́ lọ́lọ́run ṣe fi mùjísà rán Jésù pé ó yà lájà afọ́jú ó là ó ẹni Ọlọ́run tí ò bá làwọn ní tèyí láéláé kí ni Kristi wà lọ ṣọ́ọ̀ṣì kì í ṣe ìyanu lọ iṣẹ́ ṣe kèfèrí nìyẹn mo sọ fún yín tá a fẹ́ wẹ aláwo sínú Islam tí ò ní kúrò ẹ̀sùn wájú kúrò láyé ẹ̀yin ẹ̀kọ́ fi tí ò rí gbogbo lè ṣe hàn ẹ̀gbọ́n mi yé ẹjọ́ pa agbo ìjà síta pé ẹgbẹ́ Ṣàngó ẹ ló tó àlá jákàdé mi kó a tó bá ẹja àlá ẹ̀yìn abẹ́ ẹ̀sùn fún kó a wọ́n ẹ̀bù ẹ̀ báyìí àbí kó nà má gùn lẹ̀ tó bá bí ẹja dàkọjá kí wọ́n wá ní sórí àtiwọ́ àtẹ́gbọ́n ìpè níjọba fún àpọ̀
ọ̀ya kí aláya ẹ sọ̀rọ̀ àní àìmí wọn dáadáa wọ́n máa kọjá tó bá bí ẹ dáadáa padà àní wèrè lójó wọ́n máa tún ṣe àwa ni wa agbára olùwọ́n lò tó ju eléyìí lọ́nà wà láwọn máa tẹ̀lé ẹ wéré láwọn kèfèrí ni mírèkù ló ń fẹ́ kọ́bí mírèkù àwọn wá tẹ̀lé ẹ ṣẹ́fọ̀ ọdún ìyẹn tó jẹ́ kó sọ àwọn ànábì ẹ̀dùn òṣà nìyẹn wọn ò ẹ́fà ọ̀run nílò pé òṣà wọn ní kó bọ́ ẹni tí wọ́n àtọ́ mìíràn wà láyé kò ní kó bá fá o ṣọ̀gbọ́n òkè kan bọ̀ wọn o ọya òní kan bọ̀ wọn o ọ̀ṣun òfin àwọn ọlọ́run fún wọn o lẹ́yìn tọ́ṣun kú tọ́ya kú ṣọ̀gbọ́n yọ ọ́ lẹ́nu wọn ni olùkóso ọ̀yẹ̀rìyẹ̀rì wọ́n ẹ̀ bọ́ wà tó wà láyé ṣe bí gbà tó kú tó láwọn olè náà wò pé àyè jẹ́rẹ́ o ọ̀gá tó lọ ìyáyé mọ̀ ẹja jù ká wájú ìlà ẹ̀ lọ́ọ̀dì sọ́ọ̀dì òòṣà òjíṣẹ́ ni wọ́n ọ̀dẹ̀ pèpè sí kúfúrú láéláé bá a ṣe ní tiwa India náà ní tiwọn o Hindu yẹn òjíṣẹ́ Ọlọ́run kì í ṣòṣà nígbà tó wà láyé ara tó lọ sọ fún Muhammadu nìyẹn bá a ṣe Yunus verse 47 nítorí ọba àbí nìyẹn o pé àwọn olóhùn àárọ̀ òjíṣẹ́ sórílẹ̀-èdè kọ̀ọ̀kan ní. ولكل أمة رسول وإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون. àṣọ ọlọ́run tó dá wa kò ní fi orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó àwọn yẹn sí wọn láéláé kò ní fi ìran kan lẹ̀ kó má ní òjíṣẹ́ tiwọn tá a máa pọ̀ kó lójú ọ̀nà àánú pẹ̀tọ́ lọ́ọ̀rẹ́ o ọlọ́run ní forílẹ̀-èdè kọ́ ẹ̀ láéláé kó fọ́lẹ̀ gbọ́rọ̀gùdù wọ́n gbọ́dọ̀ ní àwọn tó máa tẹ̀lé for sure so àwọn ọlọ́run sọ̀rọ̀ gbà ẹ̀ o bí a kò yé ọlọ́run ló jíṣẹ́ sáyé ó rán wọn síran kọ̀ọ̀kan àwọn China ìtọ́ ń bọ yẹn òjíṣẹ́ ọlọ́run ni àwọn náà sọdún ọ̀ṣà ẹ̀yin náà gbé síláàkà yìí ṣé ń gbà Jésù àlàyé Trump lọ́lọ́ ètò súnmọ́ wa nìyẹn Jésù kú tán wọ́n ní Jésù ọlọ́run ní o ọba tó láyé afọ́jú tó lè jí òkú nìyẹn ọlọ́run ló wà jẹ kèfèrí nìyẹn ètò kó bá Hindu tó kó bá China tó kó bá àwọn Asia nìyẹn ọlọ́run jíṣẹ́ sí wọn nígbà tó jíṣẹ́ wọn kú lọ́sọ̀ọ́dún òòṣà torí gbàgbé wọn náà ni pé màá máa ṣe kí ni màá máa rán jíṣẹ́ sí i ó dẹ̀ mú àdéhùn yẹn ṣe kò ṣe for once kò ṣe for once so ọlọ́run mójú táwọn náà ó mójú tó wọn dáadáa nítorí wàá ṣẹlẹ̀ wá rè kó ra kó wá dúró lórí ẹ̀sìn ẹ̀ fún àpẹẹrẹ yóò bá Ọ̀rúnmìlà ìtò múlẹ̀ àwa ti dànù tiwa là ń ṣe ihun tí ọya mú wá à ń ṣe Ògún kò ní kọ́ bọ̀ nígbà tó wà láyé wọ́n ẹ bọ́rin tí ẹ pé Yorùbá gọ̀ díẹ̀ síbẹ̀ yìí náà máa sọ pé Ògún lọ́ba nílé arọ́ òṣàpá lóhùn ò ní gbà ikú ló máa pa ṣe rán sọ bẹ́ẹ̀ nígbà tó kún wá jẹ́ ọ kí ló ń gbẹ̀lé arọ́ bí wọ́n ti ń rọ irin àgbẹ̀dẹ àbí ṣẹgbọ́n olóhùn ti dàrú ṣẹgbọ́n ọ̀wà òkè ẹ wá rí pé Ògún ti kú tán ẹ wá lọ sí ilé arọ́ àwọn irin tí Ògún rọkù tó ẹ fi roko ẹ wá lọ ṣáájọ ẹ wá ń tà
aládàá máa fò bẹ̀ ṣẹ́ bọ́ wọ́n ló gòjò sókùn lóbìnrin àbẹ́kù jẹ́ irin sókùn ti rìn ogún òde ìlà so ẹgbẹ́ wà fún àlàyé lẹ́yìn tó kú tán lọ́ mú wọn ní ọlọ́run lẹ́yìn Allah tó rán wọn iṣẹ́ wá sáyé so ọlọ́run dákọ̀ wọn dáadáa kó tó wá kọ Ábúráhámù àwọn yẹn ti wáyé kó tó bí Ábúráhámù rárá ni ṣé báwọn kan ló bá mú àlògbà àbí àwọn bá mú àlògbà náà ìrànwọ́ làwọn yẹn kí ló kọ wọn ló kọ náà àwọn kan inú àbá gun ọkọ̀ tó ń sọ̀kalẹ̀ sẹ́fùté ńgbà tó jò dá kí ló kọ àwọn yẹn ọlọ́wọ́ yẹn sọ̀tọ̀ ibi táwọn nú àdé tọkọ̀ ti dúró wọ́n bá yàn mẹ́ àwọn ẹ̀nà kó kèfèrí bá nígbà tí inú àpò tán wọ́n tún kọ̀rọ̀ tí wọn corruption ẹni Ábúráhámù dé bá tó ti ń bọ̀ ṣàlọ rẹpẹtẹ bí ẹ bá ti wá jìnnà nígbà tí Mósè lọ gbòfin wá òòṣà táwọn ọmọ Ísírẹ́lì ti kó ní Egypt ṣọ́ọ̀ máa bọ̀ ọ̀ṣà kí Mósè tó dé ó ṣe rí nìyẹn tẹ́ ẹ tó máa ṣe ìjánu bá ti lọ wọ́n máa ń padà sínú èébì wọn ẹlẹ́gbẹ̀ẹ́ sí ajá yìí ànábì lu ayé Islam rúlu ayé for 700 years kèfèrí ò lẹ́nu rárá tọ́lá lẹ́nu jù lẹ́nu mo ṣe máa rí nìyẹn tó bá ti lọ tó wàhálà máa ń ṣẹlẹ̀ ni mo ṣe máa bẹ́ẹ̀ o mo máa ń lọ ní kí gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan la máa ń rán òjíṣẹ́ sí China lójíṣẹ́ tiwọn òní Shinto tí wọ́n ń bọ yẹn Shintoism Shinto fún ara òjíṣẹ́ ọlọ́ọ̀ni Buddha tó ń bọ òjíṣẹ́ ọlọ́ọ̀ni Buddha tó ń pè ní Buddhism òjíṣẹ́ ọlọ́ọ̀ni Buddha Judaism táwọn ojú mi dákọ̀ tiwọn Judah nìyẹn ọmọ Abrahamu lòun ọmọ kẹntì Jacob bí nu 12 ṣẹ́rí Christianity ìyẹn ni ò ní traces rárá ìyẹn ò lórí irun kò yẹ kí kò ní orí irun gbogbo ẹ̀sìn tó kù ló ní orí irun torí pé Jésù àrùn sí Christian òjíṣẹ́ ta rán sí Róòmù ó ti lọ tipẹ́tipẹ́ àìrójíṣẹ́ wọn mọ́ wọn dẹ̀ ní mẹ́sẹ̀jì ẹ̀ wọ́n ti lọ́dún òòṣà wọ́n ti sọ òjíṣẹ́ tí òòṣà lẹ̀ Róòmù òòṣà ló ń bọ kí Jésù tó dé wàhálà tó wá ṣẹlẹ̀ wá rè ṣẹ́rí Ọlọ́run kò kí ń rójíṣẹ́ yẹn kọjá tẹ́rítírì wọn kí Muhammadu tó dé. ẹ wo Ànábì Nuhu. nígbà tí Nuhu wà láyé ìran yóò wà láyé o kó lè yé yín Ábúráhámù bí ọmọ mélòó àmì Ádámù ọmọ èlò bí wọ́n ìbejì lọ́nà 21 times. àwọn ọmọ Ádámù ní Nóà bóyá ìran gàmíràn kẹta ló bí Nóà ṣàpẹ Nóà dádúró ni àwọn ìran kan tún wà lẹ́yìn Nóà sọ àwọn yẹn ọ̀tọ̀ Ọlọ́run gbé Nóà dìde sáwọn èèyàn tiẹ̀ ibi tí Nóà ń gbé ìlú tó ń gbé ló fi jáná bí wọ́n ń gbé kì í ṣàlọ́bì ìlú bòmíì àwọn ará àtàrọ̀ sí nìyẹn kò dé jíṣẹ́ kọjá abẹ tẹ kúrò láyé bẹ́ẹ̀ kún omi ṣe kọjá inú àti fàyè lẹ̀ ó ti kún ọkọ̀ òbí tó lọ kún ọ lẹ̀ máa bọ̀ ń ti lọ lẹ́yìn tí Nóà lọ tán làwọn yẹn gbàgbé mẹ́sẹ̀jì Nóà ní ṣètò ní tọwọ́ bọ̀ ọ́ wọ́n bá tún bọ̀ ọ̀ṣà lọ
ọlọ́run á tún gbé Ábúráhámù dìde bóyá tún máa bá bàbá ẹ̀ sọ òun náà sọ tí ó tún lè dànù ọlọ́run á ń ṣe bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ló máa ń gbọ̀n ìdí fáwọn èèyàn wọn ẹ̀sùn jẹ́ àìsẹ́yìn. now mo ní gbogbo ànábì ọlọ́run tá a ti rán sáyé a máa rán wọn sí ìran wọn ni Kùránì sọ bẹ́ẹ̀ pé kò sí ìran náà tó wà kí mo mọ̀ tó lè dá àrùn òjíṣẹ́ kan ọ̀kan sí àyàfi lágbọ́wá nìkan ní Mọ́kà. ẹ̀gbọ́n mi yé ẹ̀yin ẹ̀wò náà ànábì sọ̀rọ̀ ànábì ní 124,000 lànàbì ọlọ́ọ̀tọ́ lọ́rọ̀ ń ṣe 124,000 ṣé jù ní gbogbo wọn jù kọ́ ni wọ́n náà jù kọ́ ni wọ́n o wọ́n gbọ́ wọn ṣe jù o wọ́n ṣe wọ́n Ísírẹ́lì o Shinto ní tiẹ̀ Yorùbá ní tiẹ̀ Igbo ní tiẹ̀ China ní tiẹ̀ India ní tiẹ̀ Asia ní tiwọn. tọ́wọ́n bá ti wá rán wọn ṣe ìmọ̀ restrict iṣẹ́ wọn ni sí ààyè wọn wọn kọjá ààyè wọn ló fi jẹ́ pé nínú Quran 14 verse 4 tó lọ́ wá ṣe rè kẹ́lẹ́ mọ̀ pé Ọlọ́run kì í kọjá kìíní wọn kìíní wọn kiri wọn ìkéde eléyìí 14 verse 4 fọ́tò Ibrahim. وما أرسلنا من رسول إلا بلسان قومه. ọlọ́lá ọ̀tá ti ránṣẹ́ kí wọ́n mọ̀mọ́ tó dé. sallallahu alayhi wa sallam. arán wọn pẹ̀lú èdè ìran wọn ni Ọ̀rúnmìlà ò ní sọ ìbò láéláé Ọbàtálá ò ní sọ Ìgbò Ṣàngó ò ní sọ kò ní sọ Yorùbá ní wọn sọ ẹ̀gbọ́n mi yé sódà tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yà lè yí wọn dáadáa ẹ̀yin náà máa wò ó tẹ́ bá ń ṣe lecture ní English fáwọn tó jẹ́ Yorùbá tó gbọ́ English kò lè dùn mọ́ láéláé bí kí n sọ Yorùbá máa wà àwọn lectures Yorùbá yẹn English yẹn tó bá jẹ́ Yorùbá ló ń sọ láàárín àwọn Yorùbá tó bá yẹ sọ̀rọ̀ ní àgọ́ fi Yorùbá sí ni wọ́n gbádùn ẹgbẹ́ gbogbo àdékọ́ mi yẹn lọ tó bá jọ òyìnbó ló ń sọ òyìnbó fún òyìnbó ẹgbẹ́ ẹ̀ ó máa gbádùn ẹ̀ gan dàkẹ́ máa translate kò ní lọ ara o tẹ́ bá ń bá Ìgbò ṣe wàásù ẹ sọ Ìgbò ó máa gbọ́ yé wọ́n gbà lọ sí wàásù ajẹ́kúlẹ̀ ń jẹ́ onínú àwẹ̀ tí mo ní kúrò ní sọ́wọ́n translate Ìgbò kọ̀ọ̀kan dúró báyìí pé àtò àpá ni mo tó wí ó kalabuga Ìgbò ló fún ètò báyìí ó wá jẹ́ Muslim kò pọ́sibù ó kàn ojú àgọ́ ẹni ní àtò àpàtàkùrà kí ló wí ó lọ fẹ́ bèrè question sọ fún pé kò tí ì yà tẹ́lá sí láì ní rarish wọ́n ní tó àtò ló bá lọ ó gbòye dáadáa ṣé ẹni tí láìláìlá láwù tó ṣe nira fáwọn ní pé èdè wa kọ́ àmọ́ túmọ̀ ẹ̀ rárá láìláìlá torí kò ń ṣèdè wa tó máa fún ẹ pé òkè sọ pé kò gùn pa ètò àpárọ̀ wọn bí ẹ̀dá kò sọ bẹ́ẹ̀ ó mọ̀ túmọ̀ ògùn ẹ gbọ́ mi yé ní káà fọ́fà ẹ kódà kí ló gbẹ́ wọlé tó báyìí wàá kọ́ lóyún ní jìbì ara Ṣàngó wàá gbà yín náà ó sì lọ sí ìrọ̀yìn jí kò jọ Ṣàngó ipá yẹn á ṣẹ̀ṣẹ̀ roko tó dá padà tó gbé Yorùbá ni wá ní ló ṣe yé wa ìtọ́lọ́ ló máa ń ṣe ní ìbá àbábí Ọlọ́run èdè ìlú wọn ló máa fi rán wọn ṣe káyọ̀rẹ̀ bá gbọ́ wọn yé ó wá rìsáàbù èdè kan títí di kẹyìn ayé ẹ gbọ́ mi yé ó rìsáàbù ẹ̀yìn á
Ábúráhámù gbọ́ Lárúbáwá kò gbọ́ rí kódà kò mọ̀ ọ́ sọ. ṣé ẹ rí Ismaila ìtú ẹ̀kọ́ gbọ́ Lárúbáwá ni pé àwọn tó tọ́ dàgbà Lárúbáwá ni wọn àwọn ọkọ̀ Lárúbáwá wọn kọ́ Lárúbáwá òun kọ́ o àwọn kan ló tọ̀ òun náà o lọ́kọ́ Lárúbáwá yẹn o ló fi gbọ́ o òun kọ́ ló bẹ̀rẹ̀ torí bàbá tó bí o gbọ́ bọ́ọ̀ ní fẹ́ gbọ́ ṣé wàá bá wọn ló gbọ́ ṣé Isaac gbọ́ Lárúbáwá Isaac gbọ́ kò gbọ́ Lárúbáwá náà Isaac gbọ́ Jacob gbọ́ Lárúbáwá so Ismaila gbọ́ ló fi jẹ́ Lárúbáwá tóbi tó ti gbé dàgbà nìyẹn bóun lọ ní kí àwọn tá a ti ránṣẹ́ kí Muhammadu tó dé àìrán wọn kọjá ìran wọn àti Mósè àti Jerimaya àti Hósíà Abakuku Aísáyà Nàómù wọn kọjá ilẹ̀ Ísírẹ́lì wọn kọjá o nígbà Jésù náà wá dé ó tún wá kàn fáwọn pé kò lè yé yín Kristian nǹkan bá gbé rárá ló fà ó wọn yìí kan máa ń ṣe máa ń padé sáàmù nìkan ló ń kà sáàmù gbogbo náà tó gbogbo tì mí pẹ̀lú ẹni ẹni ìjàmbá fọkọ yọ wà láì tó máa ń ka báìbù wọn nínú ṣọ́ọ̀ṣì mọ́ láíláí Jésù sọ̀rọ̀ kan ó fọ́n ni ó ní tí ò yé yé ẹ̀yin wà lọ́bì Lukman àwọn kan ń kúṣà ànábì Ọlọ́run àfáà ànábì Ọlọ́run Samuel torí aránṣẹ́ sọmọ ẹyọ kan tó bí ọmọ kan láránṣẹ́ ọmọ ẹ̀ nìkan lọkọ ọmọ ẹ lẹ́kọ̀ọ́ ọmọ tó bí ní kọ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run tán òjíṣẹ́ ẹ̀ ní sọmọ tó bí kò lè ṣe má ṣẹlẹ̀ Jésù náà kàn fáwọn méjì kan Elijah tí Báíbù ròyìn ó ròyìn ẹ̀gbọ́n tó ní agbára Elijah kú 500 years ago nígbà yẹn ni o kan tó bí Jésù ni o ló ti kú o fáwọn years ìgbà yẹn náà káfí ti Jésù bá máa yé bí 1500 years tó ti kú kan tó bí Jésù òun kan á kú ìjọ kan ní Ísírẹ́lì ọwọ́ wa sàárè wọ́n gbẹ́lẹ̀ pàṣáré àti parẹ́ 500 years ago kẹ́kọ̀ọ́ tí wọ́n wú sàárè kò sí mbẹ̀ mọ́ wọ́n kàn wú ilẹ̀ àwọn kan wò pé wẹ̀ kò sí wàhálà wọ́n dẹ̀ gbé òkú sínú sàárè yẹn ni wọ́n sin Elijah sí Báíbù ló sọ bẹ́ẹ̀ Kùránì kọ́ o kí n máa là o bẹ́ẹ̀ wọ́n sọ pé bí ara òkú yẹn ṣe kan eegun Elijah bó ṣe jíǹde nìyẹn 500 years tó ti kú eegun ẹ wá kan òkú lẹ̀ tó jíǹde ẹ wá wọ látọ̀nà síbẹ̀ Elijah òkú ẹ̀ Jésù wá ní ẹ wá bó ṣe kàǹkà tó bẹ́ẹ̀ tó wá lọ́mọdé Elijah ó sì rìn ní o nínú ẹ̀wọ̀n Ísírẹ́lì o torí Luke chapter 4 verse 25 gbọ́n tó wí 26 Jésù wí fún ọ wípé sọmọ ọgbẹ ṣùgbọ́n mo wí fún yín mo sọ fún yín o ní tòótọ́ opó púpọ̀ ló wà opó púpọ̀ ló wà ní Ísírẹ́lì nígbà ọjọ́ wòlíì Èlíjà àwọn ọkùnrin kú gan-an láyé wòlíì Èlíjà nígbà tí ọ̀run fi sé ní ọdún mẹ́ta àti oṣù mẹ́fà òjò rọ̀ fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà kò sójò nígbà tí ìyà ńlá fi mú ká ilẹ̀ ó tó wà kéèyàn mú ebi apá wọn kú kò sì sí ẹnìkan nínú wọn tí ará Èlíjà sí bí ebi ẹ ṣe wá pọ̀ tó ẹni tó lọ́hùn ń yó tó ń sọ oúnjẹ kalẹ̀ láti sánmọ̀ fún Elijah nìkan ebi ń pa aráàlú lọ ní ọkùnrin kú lọ òkú wa pọ̀ lóòlù wọn ló jẹjẹ ọlọ́wọ́ arán Elijah sí gbogbo oko kò sì sí ẹnìkan nínú wọn tí ará
Èlíjà sí. àrùn Èlíjà òjíṣẹ́ Ọlọ́run ànábì Ọlọ́run sẹ́ni kankan nù wọn. Bí kò ṣe sí obìnrin opó kan ní Sárẹ́fátì. àyàfó ni ó kú ẹyọ kan. Ní ìlú Sídónì. so ọmọlẹ́yìn Èlíjà lọ́jọ́ ọ̀dájọ́ obìnrin opó yẹn. Èlíjà yan ti ẹ̀dá sáré bá ṣe yá lè ní tèmi rè tí ẹ ò lé àlùjọ́nà yá já lọ àwa ti fún ẹ̀hún ní wágbọ̀n wàhálà àti yín nìyẹn torí ẹ̀yin tá a rán òun sí nìyẹn ó lè jíṣẹ́ fún àti àlejò púpọ̀ níbẹ̀ ní ilẹ̀ Ísírẹ́lì nígbà wòlíì Èlíṣà. ọmọ tí Èlíjà wá bí wọ́n pè ní Èlíṣà ànábì Ọlọ́run lòun náà. Kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀ nù mọ́. àwọn adẹ́tẹ̀ wá pọ̀ ní Ísírẹ́lì adẹ́tẹ̀ yapa Ọlọ́run á gbé agbára wọ Èlíṣà pé ìwọ máa gbọ́wọ́ ládẹ́tẹ̀ kó máa sá lọ máa fọ́ka dẹ́tẹ̀ kó máa sá lọ bó ṣe wá ní agbára yẹn tó ẹ̀mọ́ tó fọ́ ni. Kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀ nù mọ́. bọ́lá ṣe fún Èlíṣà lágbára tó àárọ̀ sẹ́ni méjì agbára yẹn kò lè ká ẹni méjì. Bí kò ṣe Námánì. àyàfi Námánì ará Síríà. nìkan làwọn Èlíṣà sí. tó bá dọjọ́ ìdájọ́ ọmọlẹ́yìn Èlíṣà Námánì ni. ó yá Námánì jọ̀nà ó firi òun ò léyàn lẹ́yìn kẹ́nìkan ní èmi ọmọlẹ́yìn Èlíṣà ó ṣí ọkọ̀ wọ̀. you make a beautiful mistake torí kò kàn ẹ́ máa dé o. nígbà tí Jésù náà dé Quran chapter 3 source hàn verse 49 jẹ́ kó yé wa wípé Quran 3:49 source hàn verse 49 ó yẹ jọ gbé ọ̀rọ̀ sọ́lá ilé bani Isra'ila ani kọ́dídí tukùn bí ayati min rabbikum. Ọlọ́run ni a máa ṣe gbé láti 48 àmọ́ ẹ̀kọ́ máa ṣe bá káyọ̀ bàtú lásìkò. Oyo alihumul kitaba wal hikmata wat tawrata wal injila. sókè díẹ̀. Qalat rabbi anna yakunu li waladun. Ọlọ́run láìka sí Mariam ìyá tó bí Jésù kó tó wá lóyún màláíkà wá yọ sí wọ́n ṣàjọ ń takò ọ̀rọ̀ yẹn pọ̀ Ọlọ́run wá fún mọ́mọ́ nírò kí wọ́n tó ṣe láàrin màláíkà àti Maria rẹ ó sì wí pé Olúwa mi báwo ni ọmọkùnrin kan yóò ṣe máa bẹ fún mi. Maria ló ń sọ̀rọ̀ ó rán áńgẹ́lì sọ́lọ́run kí a náà ṣe máa bímọ. nígbà tí a bá àpapọ̀ fọ́ ọkàn mi. mi ìmọ̀kùnrin rí wọn bá mi sùn rí. màláíkà sì wí pé. màláíkà sọ wípé. báyìí ni Ọlọ́run ṣe ẹ̀dá ohun tí ó bá fẹ́. ètò Ọlọ́run ni màá ṣe o. nígbà tí ó bá ti pinnu ọ̀rọ̀ kan yóò rí bẹ́ẹ̀. sọ pé. jẹ́ bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. jẹ́ bẹ́ẹ̀ yóò máa jẹ́ bẹ́ẹ̀ lọ ni o. òun Allah yóò kọ́ Jésù Ìsá ní ẹ̀kọ́ tí. Ọlọ́run ni màá kọ́ Jésù ní ìwé tó máa lò. àti ọgbọ́n ìjìnlẹ̀. máa fún lọ́gbọ́n ìjìnlẹ̀. àti àtàwòrétà. àti ìwé Mósè kó lè yé. tìǹjìlá. àti ìwé tìǹjìlá. a ó sì ṣe é ní òjíṣẹ́. a ó wá ṣe Jésù ní òjíṣẹ́. sí àwọn ọmọ Ísírẹ́líyà. ó tọ́ o tí Jésù bá máa dé o wọn ò tí ì bí bí yìí o Ọlọ́run fún ọ nírò ni o. a ó ṣe é ní òjíṣẹ́. a máa ṣe Jésù ní òjíṣẹ́ kan. sí àwọn ọmọ Ísírẹ́líyà. sí àwọn ọmọ Ísírẹ́lì. Jésù lànà bí ìgbẹ̀yìn fọmọ Ísírẹ́lì. kò ní sí mọ́. Jésù ní kíni lànà bí ìgbẹ̀yìn fọmọ Ísírẹ́lì.
wọn ò tún kúrò ẹ̀mọ́ láyé torí pé àwọn ànábì wọn máa ń pa wọn nígbà kí mọ́kọ́ tó bí Mósè ọmọ ẹsẹ̀ ti pa 70,000 ànábì Ọlọ́run wọ́n lé gan-an wọ́n pa ọ́n ṣe ní jìbìtì nìkan kó lọ Ọlọ́run á gbé Mósè wá kí Mósè tó dé Ọlọ́run fi Fáráò pa 70,000 àkọ́bí ọmọ Ísírẹ́lì padà ìjọ tó bí Mósè ní ètò ọ̀pá pé 70,000 náà ṣe lè pa Mósè tọ́lọ́n ṣe wá lo Mósè láti gbà wọn kó lóko ẹrú Fáráò ló wá jẹ Fáráò ìyà iṣẹ́ tó ràn ẹ gbọ́ mi yé Ọlọ́run rán Fáráò níṣẹ́ kó pa ọmọ Ísírẹ́lì 70,000 Ọlọ́run lè ẹ̀mí ẹ̀ Allahu Akbar mo ní Ọlọ́run ó rán Fáráò níṣẹ́ sọmọ Ísírẹ́lì ó fi Fáráò gbẹ̀san ànábì Ọlọ́run tó pa lára wọn nígbà tó bí Mósè Ọlọ́run wá pa Fáráò pé iṣẹ́ tí mo rán ẹ tó wèrè má jẹ́ kọjá rẹ̀ mo ti lù ẹ́ tó bá a bọ̀ Ọlọ́run ló ní ẹ̀mí Fáráò ọ̀rọ̀ kan àti ò ṣeé sọ wàláhì Ọlọ́run kò ṣeé sọ torí mo ń wo ẹ̀ṣẹ̀ tí èṣù ṣe lọ́hùn tó fi ṣe gbè fún mo kàn gbé mo kàn ró ní o lọ́dọ̀ tèmi kò ṣe lọ rárá lọ́dọ̀ tèmi kò ṣe bó ti ló ṣe ó ṣe náà nìyẹn ẹ̀gbọ́n mi yé torí irin ní àwọn èèyàn wájú Ọlọ́run omi gbóná sì ní wá tó bá wọ́n lọ́wọ́ lè fi wá mutí ó lè fi wá lè pògì ó sì lò ní ó lè fi wá tábà ó lè fi tẹ̀bà kò sẹ́ni tí ó fi pọ̀ lóye ṣe Ọlọ́run lè mọ nípa torí kò lè sílẹ̀ ló ṣe ń ṣàkọ́ ẹ̀gbọ́n mi yé torí kò sírú ẹ̀ ló ṣe ń ṣàkọ́ torí pé ọ̀pẹ méjì rí wọn sì lè gbé láéláé. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. Now mo nígbà Jésù máa dé àsọtẹ́lẹ̀ ní pé a máa ṣe òṣìṣẹ́ fún ọmọ Ísírẹ́lì nígbà Jésù náà wá dé òun náà kọjá àlà o Ọlọ́run ò kọjá àlà Ọlọ́run wọ Muhammadu ṣòro àwọn tó láwọn tẹ̀lé Jésù wọ́n dá aláàmú ni o nínú sọ́tò sọ nígbà Jésù wá sáyé ńjọ́ náà lọ́wọ́ in tó sọ in tá a sọ kótódé náà ló sọ fáyé fáwọn tá a rán sí inú sọ́tò sọ vàsísì kùrásìsì 1 vàsísì tó lọ́n sọ pé. ìdíkọ́ ìsàbùnú Màríyámà yá bani Ísírẹ́lì. Ọlọ́run wa Muhammadu sallallahu alaihi wasallam. ṣe ìrántí nígbà tí Jésù ọmọ Màríà sọ wípé. yá bani Ísírẹ́lì. ẹ̀yin ọmọ Ísírẹ́lì o. ní rasulullahi ilaykum. èmi jó òjíṣẹ́ Ọlọ́run sí i mi ò sí fún kírísítẹ́nì o mi ì sí fún ọmọ Nàìjà o China ọkàn mi o ihun tí bọ̀bọ̀ yẹn rò tóbi sọ̀rọ̀ yẹn nìyẹn pé tààtà máa gbọ́ àwọn yẹn àtọ́kọ̀ ọ̀rọ̀ tí dànù wọn ọ̀rọ̀ tí dànù wọn gbọ́ràn ni Jésù ní. èmi tí ẹ rí yìí o òjíṣẹ́ Allah ni mo jẹ́ sí yín sẹ́yìn ọmọ Ísírẹ́lì ìgbà rẹ̀ ka Báíbù láti sọ̀rọ̀ yìí gangan fún àwọn tó ń tẹ̀lé Jésù tó bá jíjọ́ mẹ́jọ kìrì tí parí eléyìí náà
mo fẹ́ mú tọ́pìkì kan pé kí ni ìmpọ́tántì kí ni dáadáa tó wà nínú kí ọmọ báyìí kí la burú tó wà ká má mọ̀ torí àbúbejì ṣe wáàsí kan ṣé náà sábà ti wọ́n ọmọ kankan o ọlọ́gbọ́n ọmọ anything text tó máa ń kà pépà wọ́n tún máa ń ṣàbùsí pẹ̀lú ẹ̀ wọ́n á yí kí ni wọ́n á tún ṣàbùsí pẹ̀lú ẹ̀ bọ̀rọ̀ tí òun ṣe sùn màá ṣe ní ọ́díò màá ṣe ní fídíò màá fún un lésì lẹ́yọ kankan èmi èébú yan o àlàyé ni o tó máa clear pa. Jésù wá sọ̀rọ̀ kan láti kọ̀nfàmù ihun tó lọ sọ fún Muhammadu ló sọ àwọn ọmọ ṣàṣàyè Jésù ẹ̀gbọ́n mi mọ́mọ́ ò tí ì dé nà án wọn ò tí ì kọ Kùránì láyé Jésù. Jésù wá sọ̀rọ̀ ọlọ́wọ́ ni Jésù sọ̀rọ̀ o nínú Matthew chapter 15 verse 24 tó sọ pé Jésù ìfọ̀ ìgbé sọmọ ọdẹ àkòrán mi sí ogun àgbáńlá ayé àkòrán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó lù. ó tán o àwọn táwọn Jésù sí nìyẹn o kò kàn àwa o ẹ̀gbọ́n mi yé mo ní gbogbo ìran tó wà láyé ló lánàá bí tiẹ̀ àwọn China ní tiwọn àwọn India ní tiwọn àwọn Korea ní tiwọn Áfíríkà náà ní tiwa ìbéèrè wa ni pé tó bá rí bẹ́ẹ̀ kí ló wáyé Áfíríkà ń change ẹ̀sìn kírẹ́dàtẹ̀ láwọn Ṣàngó wa àwọn Ọya àwọn Ọ̀rúnmìlà àwọn Ṣọ̀pọ̀nná kírísítà ń jẹ́ Muslim kájẹ́ Christian mistake nìyẹn náà kò tiẹ̀ sọ̀rọ̀ mẹ́ kírísítà wa ń jẹ́ Muslim ṣé gbogbo ìran èèyàn la rán ànábì Ọlọ́run sí definitely ọ̀rọ̀ tí ọ̀bọ yẹn sọ ni pé Muhammadu gan fúnra ara ẹ̀ òjíṣẹ́ ààbò ni ìròrí ẹ̀ ni pé arán Muhammadu sáwọn Lárúbáwá ẹ gbọ́ mi yé arán Jésù sí Ísírẹ́lì arán Ṣàngó sí Yorùbá Ṣàngó Ògún Ọya Ṣọ̀pọ̀nná Ọbàtálá Ọ̀ṣun Ọya àwọn òrìṣà aláàtìpá nìyẹn àwọn òrìṣà dá tiwa nìyẹn kírẹ́tà àtẹ̀ láwọn yẹn àwọn arí Muslim ní China tó yẹ kó máa tẹ̀lé Hindu àwọn arí Muslim ní Asia tó yẹ kó máa tẹ̀lé Shinko àwọn arí Muslim ní Buddha kí ló kàn wọ́n ṣùgbọ́n wọ́n lè tọ́lọ́ rán sí wọn ni ẹ bá wo Quran chapter 17 verse 15 ọ̀kọ́dà Suratu Israel verse 15 ẹgbọ́n tó lọ́wọ́ wí níta ṣe tẹ̀lé wọn níta ṣe tẹ̀lé wọn rẹ níta ṣe wá tẹ̀lé Muhammadu tọ́kọ̀ ẹ fi máa balẹ̀ pé kò jẹ́ Muslim ọ̀nà ló wà ó sì lè yà ọlọ́ni ẹni tí ó bá tọ̀nà tí ó tọ̀nà fún ó sọ̀rọ̀ ṣe ó tọ̀nà fún ẹ̀mí ara rẹ̀. yọ̀ǹga Quran 17:15. ẹni tí ó bá tọ̀nà ó tọ̀nà fún ẹ̀mí ara rẹ̀ ẹni tí ó bá sì ṣìnà ó ṣìnà fún ẹ̀mí ara rẹ̀ ní ara rẹ̀ kan kò ní ru ẹ̀rù ẹlòmíràn àwa kì í fi ìyà jẹ ẹnìkan títí àwa yóò fi pé òjíṣẹ́ ìdè. ṣẹ́ẹ̀sì gbọ́ ọlọ́run ẹ̀ tó bá ń ṣìnà fórí ara ẹni o tó bá ń ṣìmọ̀nà fórí ara ẹ
ọlọ́run ní fi àjẹ ìlú kẹ́ máa gbọ́ o ìtumọ̀ yìí rò nìyẹn o tó ń sọ̀rọ̀ yẹn o bí a ọlọ́run sì máa fi àjẹ àwọn India tálá máa wọ náà ta ló rán sí wọn ta kíṣẹ́ fún wọn Áfíríkà ta ló rán sí wa àwọn tó rán sí wa mo sọ fún yín yẹn o ẹ̀gbọ́n mi yé àwọn tó rán sí wa ni mo sọ fún yín yẹn ẹ̀gbọ́n mi yé àwọn tó rán ni mo sọ fún yín yẹn bò torí pé ká má bàa jẹ ìyà torí kò ní jẹ ìranko níyà àyàgbọ́ kọ́rọ́ òjíṣẹ́ sí wọn pé òjíṣẹ́ yìí rèé o ntọ́lọ́mọ wa ń ṣe ṣe rí pílọ̀ tó ṣe wà láyé yẹn Jésù rẹ̀ ká mọ̀ kíní kan bẹ̀ nínú Matthew 9:5 John 9:5 John 9:5. Jésù fún ọ yìí pé nígbà tí mo wà ní ayé. ẹ̀gbọ́n rẹ o nígbà tí Jésù wà láyé ọmọ Ísírẹ́lì. èmi ni ìmọ́lẹ̀ ayé. èmi ni ìmọ́lẹ̀ yìí o. sọ nígbà tí Júdà wà láyé Búdà tó jà lọ bí àwọn ṣe ń kó òun ni ìmọ́lẹ̀ wọn o torí bó ṣe lọ tán ní ṣètọ́n ti gbàjọba ẹ̀gbọ́n mi yé nígbà tí ṣíngòsì wà láyé táwọn Jápánì ń bọ òjíṣẹ́ Ọlọ́run ní ṣíngòsì tọ́lọ́ rán sí wọn nígbà tó lọ tán wọ́n ti fúrì ọlọ́wọ́ àwọn ọmọ ó wá rán Muhammadu iṣẹ́ sallallahu alayhi wa sallam. ṣẹ́rí mọ́tà ànábì kò débẹ̀ rí tó yẹ kí gbogbo òṣàlẹ̀ ayé ibi ọ̀nà tí wọ́n ń bọ̀ wọ́n máa ń dájọ́ ni wọ́n máa ń dájọ́ sí Kaaba ni ó yẹ dájọ́ ìjà wọn bọ̀ lọ́lọ́ ń ṣe rán Muhammadu sallallahu alayhi wa sallam. ṣé wàá rí àtọ̀ Muhammad àti Mósè àti Jésù àti Ṣàngó àti Ṣíńtó àti Búdà ní pé arán àwọn yẹn sáwọn èèyàn wọn ni torí káwọn ọdún ọlọ́pàá ní wáyé mọ́ lẹ́yìn Muhammadu ọlọ́wọ́ á kó iṣẹ́ Jésù ó papọ̀ fún Muhammadu iṣẹ́ Búdà ó papọ̀ iṣẹ́ Ṣàngó ó papọ̀ iṣẹ́ Ọya ó papọ̀ iṣẹ́ Ṣíńtó ó papọ̀ iṣẹ́ Mósè ó papọ̀ fún Muhammadu sallallahu alayhi wa sallam. ó jẹ́ kójú ẹ̀rí ayé dáadáa ó mọ̀ ṣòro Ṣinkó ó mọ̀ ṣòro India ó mọ̀ ṣòro Africa ó mọ̀ ṣòro àwọn Japan àti Russia tẹ́ bá sì dé Italy dàárọ̀ yìí Italy dàárọ̀ yìí ẹ̀ sì máa rọ́pò ìsìlámù tí wọ́n ń jẹ dàárọ̀ yìí tẹ́ bá fẹ́ mọ̀ èyí tó yẹ yín Nàìjíríà Our Lady of Fatima ọmọ ànábì ni o ẹ lọ wò tán ẹ tí kátólíìkì ń jẹ Our Lady of Fatima ọmọ ànábì ló jẹ ṣe àwọn máa ń yẹ ṣèkínà ti wá gángan ní ṣèkínà yẹn ṣèkínà ti wá ní torí pé Islam ti jọba ń bẹ̀rí dáadáa so tracy ò tí kú omi ẹ̀dàárọ̀ yìí ó ti dàṣà sílẹ̀ bámbám wọn èyí kírun o torí pé ṣètò ti gbàjọba àwọn náà bó ṣe máa ń rí nìyẹn o ọlọ́wọ́ ayọ̀ Muhammadu láàrin ìlú Mọ́kà pé ó yá ìwọ ò ní jẹ́ fún Mọ́kà nìkan ìwà á jẹ́ fún gbogbo ayé ẹ gbọ́ mi yé torí ọlọ́run fẹ́ ṣe pé mo ti ẹ̀rọ yàn wá ètò ṣe tó ó fẹ́ ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọ̀wá mọ́ mo ti rán last one tó máa jẹ́ conclusion gbogbo wọn lọ́wọ́ ìsọ́nà ní Muhammad nínú Quran chapter 34 verse 28 ọlọ́run sọ pé. ọlọ́run wa Muhammadu ẹ bá yorùbá ànábì
ṣé a ti ń sùn ní. sallallahu alaihi wasallam. báyọ̀ bá nàbí. sallallahu alaihi wasallam. kò rinlẹ̀ tó. sallallahu alaihi wasallam. wàláhì mi ò gbọ́. ohun yóò lọ tó. ọlọ́run ajá soríire. ẹ má yóò bá nàbí sẹ́. àní táwọ́ náà. àní mọ̀ọ́sì. sallallahu alaihi wasallam. ara ò ní ní wá. sallallahu alaihi wasallam. nàìjẹ́ ò ní dàrú. ìlú èkó ò ní túká. àkówó ò ní túká. àní táwọ́ náà. iṣẹ́ wo ò ní dìṣẹ́. àní fọwọ́gbọ́n ọmọ wa sí. àní mọ sàárè ọmọ wa. àní tó sì gbẹ̀yìn ọ̀rọ̀. ọlọ́lá haúlà. ọlọ́ni. ọlọ́ni wọ Muhammadu. àárọ̀ ìwọ níṣẹ́ lásán o. sí arábù. sí jù. ọmọ tó lọ ń ṣe ọlọ́gbọ́n ọ̀rọ̀ òṣì bẹ́ẹ̀ sọ ẹ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ wèrè nìyẹn náà ọlọ́gbọ́n gbọ́n ètò ọlọ́run létò ọbẹ̀ létò ni ìyẹn wọlé ótò ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ṣe rí Mọ̀dínà àti Mọ́kà ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe kan náà ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ṣe rí Mọ̀dínà níyà Muhammadu náà ti bí Júù lòun Júù níyà ẹ̀ bàbá ẹ̀ lọ́mọ Mọ́kà bọ́n ṣe pàdé ọlọ́nìkan ló mọ̀ ọkùnrin náà pàdé ṣá ṣé ẹ̀kọ́ lè pàdé wọ́n tún wá fẹ́ ra wọn lọ́kọ níyàwó wọn wá bí ọmọ méjì jẹyọ kan lọ ẹyọ kan náà bí torí kan tó bí ọlọ́run ti pa bàbá ẹ̀ ó ti pa ẹ̀ sí Mọ́kà jẹ́jẹ́ nígbà táwọn ikú oṣù mẹ́fà sọdún mẹ́fà ìyá ẹ̀ náà lọ ṣẹgbọ́n ti dàlú yẹn bọ̀ nígbà ẹrù ètò ọlọ́run o sallallahu alaihi wasallam àwọn tó ń gbé Mọ̀dínà Yẹ̀wúdí àti Nàsárà ni wọ́n àwọn tó ń ṣẹ̀sìn Mósè ló ń gbé bẹ̀ wọ́n ṣe kèfèrí ẹ̀sìn Mósè làwọn ń ṣe wọ́n mọ̀ tí àbùsí bọ̀ ni nígbà tí ará Mọ́kà tó agbóhun ti Muhammadu nílùú bàbá ẹ̀ òun wá sá lọ sílùú ìyá ẹ̀ wọ́n wá gbà tọwọ́ tẹsẹ̀ ó wá tẹsẹ̀ lẹ̀ oúnjẹ wọn ọmọ mẹ́ ẹ gbọ́ mi yé ẹ gẹ́ẹ̀tì ètò ọlọ́yin rárá o wàláhì gẹ́ẹ̀tì ẹ̀ ṣe rí wọn èyí sábà bára wọn jà tó máa ti tàn lábàáyá wèrè gan o wọn burú bíi jé ntí o lè tó wọn bá jà wọn o tí o tó wọn kan eléyìí olóyè tẹ̀ mọ́lẹ̀ yẹn lábàájá ni rán wọn máa pàdé yẹn rìn kó tẹ̀ mọ́lẹ̀ nígbà tí Muhammadu dé ló ṣètò wàhálà yẹn ẹ wà tó fẹ́ fi òkúta kan tó kù sí Kaaba wàhálà bá dé táwọn fẹ́ gbé onílọ́lọ́gbà àwọn onígbà ìran láyé àwọn máa gbé alọ́bìnrin tó máa ṣe yẹn máa wẹ̀ wọ́n ìran tó wà ní mélòó ní méjìlá òkè ẹdí etí aṣọ ẹ̀ mú ráùn kẹbi tó burú sí o ké ìran wa ló parí ẹ ìran yín kọ́ ìran wa ni onídìí ìjà ẹ kó sínú aṣọ ó yẹ wá jọ gbé èpè méjèèjì láàyè ẹ wá sọ wọ́n díẹ̀ òun wá ṣẹ̀ gbé wá gbé ibẹ̀ so àjọ gbé sí ibẹ̀ ni wọ́n ṣe ní ìdílé mi tó dé
wọ́n jagun jọ mọ́kà tí wọ́n burú gan ìyẹn ló yẹ kó lé ànábì dànù tí lẹ́nu wọn máa kó sọ àkùsí gan ẹja lè tèmi bá pa lè wọ́n pa ẹja jọ pa ọ̀pọ̀ pa káwá wọ̀ tó fẹ́ bá já ẹ gẹ́tì mi ọlọ́wọ́ á ṣètò ẹ̀ kó lọ sí Mọ̀dínà ó wá láyé ìṣẹ̀sìn tó fẹ́ ṣe nígbà tó wá gbẹ̀rẹ̀ gígẹ̀ ó wá padà sí mọ́kà with full force wọn wá lè ṣe kankan sallallahu alaihi wasallam àná yìí tí wàá wọlé ntẹ́mi àti ò lè ṣe ntá lè ṣe ẹgbẹ́ àti lágídí gan aburú gan àwọn gbádùn ànábì ní òkè ẹ bá wọlé èèyàn méjì lẹ́ni àríbájá ó wọlé láìláìláìlá ọ̀tá tó ga jù fánàbí ẹ bá wọlé ẹlẹ́ni mi níbàjá o ẹ̀rọ lọ wọlé ẹ̀rọ wọlé orí ọ̀gá ewu ìfọ́n tó bá yẹ ní ibi tí mo ní ẹ̀rù tí mo náà bí ẹ dá ẹ wà pọ́nlé yẹn nà ọ́ ṣé wọ́n lè ṣerú ẹ̀fọ́ ta ẹ̀pẹ́ mí ní kí mo ti ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí ẹ̀ ṣerú ẹ̀ ana Muhammad anọ́bì ní mùsùlùmí méjì tó bá dojú ìjà kọra wọn mọ́ náà méjèèjì wọ́n sábẹ́ òbí a ọmọ náà bò ó ní ẹ tó ẹ̀ bá kọ́ yá ní ó para wọn bọ́ọ̀ tèmi yá màá pọ̀ wọn bí ti àwọn bá mi sẹ́méjì ọmọ náà ni yẹ́wò àgbé ìbínú gbọdọ̀ wọ̀ ẹ̀wọ̀n wájú ọjọ́ mẹ́ta lọ just 3 days wá wọ ẹ tó ṣe ẹ̀wọ̀n náà tó lóòní foríjì ṣé muslim ìwọ náà ṣá ṣé muslim lèmi náà ṣá ṣé wọ́n lọ ṣe kó àrè sallallahu alaihi wasallam ọlọ́run wá ní ọlọ́run wọ Muhammadu àrùn ìwọ sí gbogbo ẹ̀dá èèyàn dúdú ni o funfun ni o àyìnrín ni o ẹbí bọ̀ wá rí bẹ́ẹ̀ ìsìláàmù nìkan ni kì í ṣe ẹ̀sìn racist ẹ̀gbọ́n mi yé torí pé àrùn Muhammadu sí gbogbo àgbáńlá ayé ni Jésù ọkàn wá nínú ìgbésí làákàyè nígbà tó ń tọ́ Jésù ìjọ òní tó fi bí gbólóhùn yẹn nínú Matthew chapter 15 gbé láti bá sọ tí wọ́n àìgbọ́n tó ṣẹlẹ̀ náà. Jésù sì ti ilẹ̀ kúrò. ó lọ ṣẹlẹ̀ láéláé. ó sì lọ sí agbègbè Tírì àti Sídónì. bẹ́ẹ̀ni. sì wo obìnrin kan ará Kénáánì tí ẹkùn náà wá. ará Kénáánì ó dàbí ọmọ Ghana tó ń gbé Nàìjíríà. ó ti ẹkùn náà wá. ó wá ń gbé Nàìjíríà. ó wá ní ìrànlọ́wọ́ Jésù. ó sì ń kígbe wípé. ibi tí racist ti bẹ̀rẹ̀ o. ẹlẹ́yàmẹ̀yà kò ní ṣe yọ Jésù bọ́lá ṣe dìsáìsì ọlọ́run parí sísíìmù rẹ̀ ló jẹ́ Muhammadu sallallahu alaihi wasallam. ọlọ́run ló dá náà ló parẹ́ òun ló dá alẹ̀ òun náà ló parẹ́ ó wà ní kíni. ó sì ń kígbe wípé. ó jẹ́ ike Olúwa ìwọ ọmọ Dáfídì. ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. ó lè ṣàánú mi. ọmọbìnrin mi ní ẹ̀mí èṣù ń dá lóró gidi. ọmọbìnrin mi ló ní àrùn wárápá. ṣùgbọ́n Jésù kò dá lówó ọ̀rọ̀ kan. ó ṣe ṣe tí wọ́n tó ṣàánú fún mi ṣàánú fún mi Jésù dáhùn. àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sì wá. àwọn ẹlẹ́wọ̀n bá Jésù pé ọbẹ̀ rí pé máa lọ kúrò. ṣé ká lé dànù. nítorí tí ó ń kígbe bọ̀ wá lẹ́yìn. ariwo ẹ pọ̀ ṣé ká lé. ṣùgbọ́n nítorí gbólóhùn yẹn nìyẹn o. Jésù dáhùn. wọ́n á dá lóhùn wípé a kò rán mi. ìwọ ṣọwọ́ Ísírẹ́lì náà a kò rán mi. àárọ̀ mi sí ẹ̀. bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó kí ní. ni tèmi àti ẹ ibi tí sísìn ti bẹ̀rẹ̀ gangan nìyẹn. ọ̀dọ̀ àná ló ti bẹ̀rẹ̀ àná bí ọlọ́ọ̀ni. nígbà mọ́mọ́dù wá dé sallallahu alaihi wasallam. ọlọ́wọ́ káńsù racism. ìgbà tí kìsẹ́ẹ̀tì wà tó wà Nàìjíríà tó wà Áfíríkà ǹjẹ́ ìmọ̀ tó bí African Church ẹ̀mọ́ tó bí ntóbi rè
nígbà táwọn ọmọ kátólíìkì dé tó ń gbàjọba tó ń kó ṣọ́ọ̀ṣì kiri ìmù dàárọ̀ yìí pọ́ọ̀pù tó kú kélé tó jẹ nàìjà ló yẹ kó kàn pọ̀tù bá jẹ́ dúdú olúbùnmi òkòkè ló yẹ kó jẹ pọ́ọ̀pù ọkọ̀ wọ́n pé dúdú bíláàkì kò sí tó jọ ànígbà tí òkú lọ àkàrà ó kí máa kàn ní àṣẹ ní street Henry navigator ọmọ ó yẹ kí wọ́n Germany òun ló sponsor gbogbo West Africa àwọn Mongo Park gangan tó fi kú síbẹ̀ yẹn òun ló sponsor wọn igi ọgá kó wọ Coast of Africa ọkọ̀ ní dúdú ọ̀bọ lílé yìí torí ọ̀bọ dúdú ni náà apes ni ọ̀bọ wọ́n wá gbà pọ̀ mọ́ ọ̀bọ ni wọ́n má sá lọ tí wọ́n pé dúdú ni wọ́n á gbé lọ fún Henry the navigator yẹn wọ́n á gbé lọ sí lab èèyàn ó wò pé kó ní irú sàkámọ́ sí díẹ̀ ni ó yẹ kó ní irú yẹn wà láyọ̀ lọ́nà ìyá káríyé ọgbà ọ̀pọ̀ ló máa ń dúdú ó lè gbọdọ̀ ní irú bó ní irú ẹ̀ sàkámọ́ sí wọ́n á gbé lọ sí lab wọ́n lọ là á wọ́n là jẹ́ ṣé irú sàkámọ́ sí inú díẹ̀ lábẹ́ yẹn là bó ní irú yẹn wà àwọn náà wà rú díẹ̀ yẹn o ló yẹ pé nígbà tọkùnrin ẹsẹ Áfíríkà gbogbo pásítọ̀ tó wà funfun ni wọ́n bó ṣe máa ń ṣe fún tó wá tẹ̀lé wọn wá wá gbé Áfíríkà lórí South Africa wọ́n wá tó àga funfun síwájú láti nọ́mbà 1 to 10 funfun ni 10 to 20 dúdú ni mọ́tò sí ibi tí ó kú wọ́n pa ẹ́ ni pé crazy ọ̀bọ̀lọ́wọ́ aláwòrán ọba àwọn náà dẹ̀ ọkọ̀ máa ń gbà lọ́bọ̀ a lè ṣe jọ́bọ̀ dàárọ̀ yìí tí wọ́n tó bá fẹ́ ti àní èṣòbé ọ̀dẹ̀ ni èfòbé ẹ̀yìn ọ̀bọ̀ ẹ̀yìn jẹ́ èṣòbé dàárọ̀ yìí wọ́n á ní èṣòbé èfòbé ẹ̀yìn ọ̀bọ̀ ẹ̀ dáhùn ìwọ lọ́bọ̀ ọ̀bọ náà kà wá kú ọ̀bọ gidi ìnàkí nọ́ọ̀sì àgbà tí àgbà ti independent Africa òkè wọ́n kún dẹ́yẹ sí wa ẹ̀já dá ṣọ́ọ̀ṣì wa náà lẹ́yìn àbúrò Jésù rárá náà fi lọ dá African Bethel Church ilẹ̀ dúdú ní nǹkan ló wà bẹ́ẹ̀ funfun kún òní wọ́n bẹ̀ láíláí funfun kún òní wá láíláí funfun láíláí funfun kẹ̀ ń bò àwọn náà bá tún pín tiwọn pé we are dúdú you are funfun ẹ jọ níjọ́ tí Islam ti wá Áfíríkà ẹ bá gbọ́dọ̀ tóbi níjọ́ tí Islam ti dé ẹ rí mọ́ṣáláṣí funfun rí láíláí ẹ lọ Saudi dàárọ̀ yìí ìmọ̀wò dúdú mọ̀ngọ́ àmì ọmọ Sudan ó dúdú ju mísọ́nà lọ mísọ́nà ọdún níjà ó pa mísọ́nà rẹ̀ ó dúdú ẹ̀kọ́ ìyàwó náà kí òun náà mọ̀ sọ́jà rẹ̀ ẹ̀kọ́ èmi náà dúdú díẹ̀ èmi mo gba dúdú Sudan wọ́n máa ń dúdú bàjẹ́ wọ́n jóná gidi nínú ìmọ̀ràn tó kí orí Kaaba Sudan wà nù wọn tó dúdú tààrà ṣé ẹ wọ́n ní au black apes gal Islam ò gbọ́rú ẹ̀ láàyè torí kí Muhammadu àárọ̀ sí gbogbo ayé ìyẹn ló jẹ́ kí Bilal kó lè jẹ́ apẹ̀rún àkọ́kọ́ fànàbí ọmọ Ethiopia ní Bilal ọmọ Ethiopia ní Áfíríkà ní ó dúdú bọ́ọ̀lù ọjọ́ bíi tèmi ní dúdú tààrà àwọn lábá
fèsì wájọ kan wọ́n ní èmi ìran lábárè èmi ànúgbà aṣọ àìkú sọ̀rọ̀ ẹ máa sọ tó wìn ó wà kú bèlà ìran tá a máa pẹ́ra mi ó wà kú bèlà àti kòròkó á ní tó bá àwọn ará Ísírẹ́lì lọ́fẹ́ mi lọ́yẹ̀ o ànábì ní máa bọ̀ ìwọ ìran tèmi súnmọ́ mi tèmi ni wọ́n ṣe é jẹ́ àwọn ọ̀rọ̀ tó kò wúlò mọ́ ẹ̀gẹ́ ìran tó kò wúlò mọ́ náà tó ti ní ìwọ ìran tèmi ni wọ́n àyíní ìran ànábì ìgbò sóríire kùrẹ́ṣì ẹ̀mà ẹgẹ́rà ọ̀dún onídìí wọn. ìsìláàmù nìyẹn ìsìláàmù nìyẹn kò síbi tá a wà káàtì kírun wọn ní wọ́n pé dúdú rẹ̀ dúdú kẹ̀ kírun fún ajáre funfun ni ẹ kírun fún ajáre torí pé arán Muhammadu tí gbogbo àgbáńlá ayé. Gbogbo èèyàn sallallahu alaihi wasallam ọlọ́lá arán ìwọ sí gbogbo èèyàn kó máa fún ọ nínú ọdún àtolùkìlọ̀ but gbogbo èèyàn yóò mọ̀. gbogbo ayé ò mọ̀ pé wọn àwọn sí wọn wọn ọmọ náà ń tẹ̀lé Jésù náà ń tẹ̀lé Mósè náà ń tẹ̀lé everybody wọn ọmọ ní aláìwọn ọmọ ní ṣe rí ìyà tọmọ Ísírẹ́lì máa jẹ méjì àìtẹ̀lé Jésù ìyà àkọ́kọ́ ẹ̀gbọ́n mi yé kò ń ṣe kó tẹ̀lé o lẹ́yìn tó ti lọ tán o kó gbà Ọlọ́run sí wọn òun ni àyàtà máa ń ṣìtú yẹn nínú Suratu Nisa'i verse 159 tọ́lọ ní wàkóòlì ìmúkẹ̀ 159. wọ́n máa ń ṣe àyà yẹn tún ni ètò bálákà ìmújúrú tẹ́fsírì òun lélẹ̀ kí lọ́lọ́run wí torí pé àwọn Ísírẹ́lì wọ́n kọ Jésù ọlọ́wà ní àyè ti dára min ahlil kitabi ọlọ́run kò ní sínú àwọn onítìrà Yẹhudi ni o àbí Nasara tó bá kọ Jésù illa layu'minanna qabla mawtihi ọlọ́run ní àyàfi kí ìkọ̀ọ̀kan nù wọn kó gba Jésù gbọ́ kí wọ́n tó kú kò ń ṣe kí Jésù tó kú òun ti kú ọ̀rẹ́dì wọ́n gbọ́dọ̀ nígbà wọn pé Jésù làwọn sí wa kó tó kú Jésù ànábì Ọlọ́run wọ́n wá tẹ̀lé Muhammadu tó ló ṣe é kú wọ́n gbọ́dọ̀ nígbà pé Jésù ànábì Ọlọ́run ni o àìnígbàgbọ́ sí ìṣòro wọn wọ́n máa jà lọ́dọ̀ Ọlọ́run kò tó lè ṣe lẹ́sìn kó kírun kú kó gbààwẹ̀ kú wá tún jẹ ìyà torí pé wọ́n gbà pé Jésù ànábì ta ránṣẹ́ wọ́n gbọ́ níyàtọ̀ ní but Muhammadu gbogbo ayé la rán yẹn sí Quran 21 verse 107 tọ́lọ́ tún sọ pé. sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ọlọ́ni wọ Muhammadu sallallahu alaihi wasallam àárọ̀ ìwọ níṣẹ́ lásán o wa ma arsalnaka ilá àṣẹ ṣe ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé mi. wa ma arsalnaka illa rahmatan lil alamin. Mọ́ọ̀mù ló jẹ́ kó yé wa bá a gbọ́dọ̀ fi iná pa nǹkan ẹlẹ́mìí. èèyàn fún ọjà làbí tó sọ fún ẹ ní tó fún ẹ lóògùn wèrè bí èyí tá a gbà ní Ọ̀yọ́ yóò ní ilé gbàgbé láéláé ní dákọ̀ àfáà yẹn tí wọ́n ti kú ó ní jamiu iṣẹ́ tó gbé láyé lágbára gan
ní bẹ́ẹ̀ ní sẹ́ ó yẹ kẹ́ lẹ́yọ̀ láyé tó gbóná kò mọ̀ pé mi èyí ṣe ló bá ń jú ẹ̀yọ́ náà ayé fún wa àgbà fáà gidi tààrà ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣeré ń fẹ́ kọ́wọ́ náà kò ní sórí ibú máa sọ ewo tèmi tó bá ṣe ayé ọ̀tá ọmọ ọba jẹ ó ní a máa wá ẹyẹ gúnlógún òye ní o aráàgbó ṣìnáàbù kan wà láyà fáàní ó ti kú sí ní ìṣẹ́fẹ́ dápọ̀ ẹ̀ mọ́ mo ti dápọ̀ ẹ̀ rí ẹ ti gbàgbé lọ́yọ̀ọ́ ó pọ́pùlà burúkú àfáàgbà ní àwọn tààrẹ jọ lọ wọn ti sáré báyọ̀ tí ń kọ́ lẹ̀ àwọn náà ní interest èmi ò kọ́ ọkọ lẹ̀ owó àlọ́kùnlọ́ mi ó ní kódà olórí bàbá rẹ̀ kọ́ lè mọ tí mò ń wí tó bá gbọ́ ọkọ rẹ̀ sọ bẹ́ẹ̀ náà tó bá ní yín tó bá ṣe rèé tó bá ti dá aago kan òun a máa gbé kòkó ńlá kaná kòkó a wà dáná sí díẹ̀ inú yà á jò gan kòkó yà á ti gbóná gan a wà lọ mú ẹyẹ gúnugún yẹn níbi tá a gùn sí a wà mú jáde lóru tọ́ba tí wàá mú jáde bọ̀ ká fẹ́ jù sínú kòkó gbóná yẹn ẹ̀yìn kọ́kọ́ lè wá kó ní gbàngbẹ́ yẹn wàá gbé lọ́wọ́ ni o wàá lọ paná wàá lọ sùn iṣẹ́ ti bàjẹ́ ń jọ yẹn ni wàá tọ́ ara yẹ gúnugún mi ẹ máa gbọ́ pẹ̀lú kò ṣìnáàpù lórí àti ètò máa fi mú yẹn gáàsì ẹ̀hẹ́n tó bá ti wá mú ẹyẹ yẹn bọ̀ tó bá rẹ tó ṣàlẹ́ ìjẹ lọ́nà mo ti free wà wá sí kòkó gbóná tó ti gbóná wà wá ju ẹyẹ síbẹ̀ láàyè wà wá bù ewé lérí ibú àfà ọlọ́kọ̀ fi sáàyè èmi ló ń kọ́ yẹn oníjàmíù ó máa jó sí láàfin mọ́ ni ṣùgbọ́n inú òru yẹn àlejò máa kí ẹ ọmọdé àgbà wọn máa kọjá lọ yóò ti ń sún wọn máa fún wọn ní gáàsì ọtí yẹn lẹ́yìn ọkọ̀ọ̀kan mọ́ wọ́n gbọ́dọ̀ mú tán kílẹ̀ tó mọ́ ó láwọn tó kọjá yẹn àwọn olóṣó àjẹ́ emèrè lẹ́bọ̀lógún àwọn ìka ayé wọ́n yọnu sí kó òjò ẹyẹ náà ṣe ń wá kí ẹyẹ ok tó bá jóná tán wá dẹrú wá fi sí gbẹ́rẹ́ méje sí ibi múlẹ̀ ṣe ń sà wọ́n ti kọ́ lẹ̀ lọ àwọn lọ kíṣìn mọ̀ Manzarudeen lọ́jọ́ yẹn kan náà bá a ṣe ń kó bẹ́ẹ̀ yẹn ẹ̀rọ kí wọ́n Manzarudeen báyìí náà ti kú sí wọ́n máa fọ̀rọ̀ kẹ́ wọn bá a ṣe ń gbé bẹ́ẹ̀ tí mo ní sàwọn àlẹ́kùn sàwọn àlẹ́kùn sàwọn ní àfa Jamiu Allahu Akbar ẹ má ṣe ìrọ̀lẹ́ ayé o wà láyé tàlà kò mọ bí a ti ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ kọ́ lẹ̀ ṣẹ́gun wà láyé bí a ti ọba yẹn rí wa pa mi ó ní má ṣe ìrọ̀lẹ́ ayé o òfòló àmẹ́ ó ní ìrìn tẹ́ rí ìmú tí wọ́n 98 years ní ìṣeré wọn ò dẹ̀ bí oṣù Ọ̀yọ́ dáa máa pàyàlá ìjà àwọn ọrùn ni èyí wọ́n sọ bẹ́ẹ̀. ṣe gbọ́ ibi àti ń bọ̀ wọ́n fún alẹ́ yọ̀ọ̀yọ̀ ilé ìlà àgbàdo ṣe èwo ní kátẹ́ẹ̀lì. eléyìí tó dẹ̀ sọ̀rọ̀ yìí ó ju èyí tá a ti ń bọ̀ lọ. ìyẹn ṣe ẹ̀wọ̀ 80 years ni eléyìí tí wọ́n 98 bàbá ilé ìjẹ́ fún yẹn èwo lẹ́wà mú méjèèjì. Nàìjíríà ní ìbá dàgbà ìbá tètè kù náà ṣe ṣe ẹ̀wí táyé dorí kọ táwọn bíi sọ lófin torí pé ìkẹ́ ló wà ìkẹ́ lànà bíi ìkẹ́ni wà láì kẹ́ni èyàn kì í mú àgbò pé wéè pa òṣàlẹ̀ pa wíri ní èyí wọ́n fẹ́ pa àgbò wọ́n á ní wọ̀ bẹ́ẹ̀ máa gbá rẹ̀ ṣe èyí ló máa kú
wọ́n ń ṣe bẹ́ẹ̀ fẹ́ràn àánú làwọn bí jẹ́ fún wọn bẹ́ẹ̀ bá pẹ́ di yẹ tẹ́ pẹ̀lú bọ́lọ̀ bójú ẹ̀ ẹ má fọ̀ bẹ́ẹ̀ hàn ẹ má fi ọ̀bẹ wọn rárá ṣáàlọ́bì tó lè kọ́ wá yẹn lámàníkà máa lọ pààyàn torí ẹ̀sìn tí mò ń lọ nìyẹn. ànábì tó rẹ̀spẹ̀tì ẹran ẹ̀mí ẹran lásán làtà fẹ́ jẹ ló máa ní kẹ́ máa dú èèyàn torí ẹ̀sìn ṣẹ́rí yẹn dọ̀sẹ̀ tó ń bọ̀ kí ló bí ìjà ẹ̀sìn ṣáàlà bí ní àbáwọn ẹlẹ́sìn míì ẹ bá níbi rè kó máa bọ̀ ṣùgbọ́n rọ̀bíkà ẹ rí i pé pọ́ìntì márùn-ún ní ọ̀gbẹ́ni aries nínú márùn-ún ẹyọ kan mo treat lálẹ́ ẹyọ kan péré ni mo treat inshallah níjọ́ mẹ́jọ mo lè mú méjì torí ẹyọ kan ló tóbi jù mẹ́ so màá mú lẹ́yọ kọ̀ọ̀kan ètò wa jẹ́ English version náà màá ṣe yẹn live lórí Facebook màá sọ bó ṣe yẹ kó rí gangan ntí òye màá yẹ kó yẹ now the great. sọ́dọ̀ aláàlá sallallahu alaihi wasallam. tí mo fi fẹ́ béèrè téèyàn bá pe àfa sọ́dọ̀ tó bá béèrè àǹfààní ni èmi fẹ́ kírísítẹ́nì o ṣùgbọ́n kí n tó fẹ́ fífún pàápàá nínú àwọn ọmọ ẹ̀ ìzẹ́rù làálì fẹ́ ṣé nísìnyí tó bá rú èmi ò gbàdúrà kú o èmi ti expire 87 rè ṣe ọ̀dà yes I was born in May 24 1931 87 so nínú nǹkan mẹ́rin lọ́dún táwọn àbá sọ pé wọ́n máa fún yàn mo ti ní mẹ́ta tó ẹyọ kan yòókù gbogbo ẹ̀mí wà mo lè rìn láti fi dé tí mo ń gbé o alájà náà pé bẹ́ẹ̀ so ẹ má bínú èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn ṣé àlè sí kakọjú ẹ̀ sí gábàsì Christian ṣe ni wọ́n rí sí. kò ṣe Christian ó gba Islam. àwọn ti di Muslim o àwọn ti di Muslim àwọn ti firi the great ṣé kò sí ìbéèrè mọ́ missioner.